ọ́ láàmú. Olúwa ní sọ fún ọ wípé kó o má bọ̀kàn jẹ́. Olúwa fẹ́ ṣe ògo àrà láti mú ayé rẹ ni. Sọ rántí Sárà, aya Ábúráhámù, tó bí Ísáàkì níjọ́sí. Tó o bá gbàgbé, Áánà, aya Ẹlikẹ́nà, tó bí Sámúẹ́lì wòlíì ní Ísírẹ́lì. Sọ rántí Elísábẹ́tì, aya Sekaraya, tó bí Jòhánù onítẹ̀bọmi. Ògo ńlá lolúwa fẹ́ ṣe fún ọ. Onírúurú ọ̀nà ni ìyàgàn ń gbà wáyé. Gbogbo rẹ̀ lọ́nà àbáyọ wà fún níwájú Olúwa. Ìyàgàn máa wá tí Ọlọ́run bá ṣe ènìyàn nínú. Bẹ́ẹ̀ ni ìyàgàn máa wá nípa àfọwọ́fà ara ẹni. Ìyàgàn sì tún máa wá láti pàṣẹ ìlú ìdílé. Bẹ́ẹ̀ ni ogun ayé akúmọ̀ fi ṣe ni. Tó bá jẹ́ wípé Olúwa ló sí ọ nínú tàbí àfọwọ́fà ara rẹ ni, lọ sínú àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje kó o fi béèrè fún àánú lọ́wọ́ Olúwa. Lo Psalm 25 fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àti àánú. Lo Psalm 29 kó o fi gbàdúrà tọkàntọkàn pé Olúwa kó ń fi ìyè sínú ayé mi. Gbogbo ilé ọmọ tó ti lò, Olúwa sọ wọ́n jí. Gbogbo àgọ́ ọmọ tí ò sí níbẹ̀ mọ́ rárá, Olúwa ṣohun ìyanu tó kọjá òye dókítà. Universal Technical Institute is making more than $15 million in scholarships and grants available to those. I am so glad that the Father in heaven shares of His love in the book He has given. Wonderful things in the Bible I see. This is the direct that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me, and I know I love Him. Love from Him, now I'm not so to bring. This thing was love that made Him die on the tree. Oh, I am certain that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me and me. My sweetest friend, trusting in Jesus, I know I am blessed. I shouldn't have been when I just tell Him that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. He loves me. He loves me. Oh, if there's only one song I can sing, when in His beauty I see the great King. It's all my song in eternity with me. Oh, what a wonder that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. If one should ask of me, how can I tell? Glory to Jesus, I know everywhere. Constantly witnessing Jesus loves me. I am so glad that Jesus loves me. He loves me. He loves me. He loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me.
Ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá tí a jọ ń pàdé lórí ìkànnì yìí fún àdúà. Bí kí àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín. Ẹ jẹ́ a share ètò yìí fún gbogbo ìdílé. Àdúà yìí òun la gbà ní orí òkè ní ọjọ́ Sátidé tó lọ. Ṣùgbọ́n mo wòye pé àwa tí a ń pàdé oríṣiríṣi orílẹ̀-èdè ni a ti ń gbọ́ wa. Mo fẹ́ ká ní ìpín nínú àdúà yìí. Torí àdúà yìí ṣe pàtàkì fún gbogbo ìdílé, ni. Ìgbà tí a ń gbàdúrà yẹn lèmi gan wò pé mi mọ̀ pé àwọn gbólóhùn tí Olúwa fún wa yìí ó nípọn tó báyìí. Tí o bá ti gbàdúrà fún ìdílé rẹ rí, eléyìí ó látún ti tún gbà, kò gbà dáadáa. Olúwa súre fún wa. Pàápàá jùlọ ní àkókò tí ìkẹyìn ayé tó ti wà nínú ayé yìí. Àwọn ẹ̀mí búburú wọ́n rìn káàkiri. Kò sì sí ohun tí wọ́n ń wá. Ìdílé ni wọ́n ń tájẹ́ẹ̀tì jù. Ọ̀pọ̀ ìdílé ló ń tòrò. Ṣùgbọ́n tó dé ìkóríta kan, a kàn gbé ìdààmú òjijì wá. Ohun tí wọn ò fọkàn sí, ohun tí wọn ò lérò, á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. A sì fọ́ ìdílé yẹn yangayanga. A rí ìdílé èyí tí a máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú àwọn àdúà tòní. Ṣùgbọ́n jẹ́ a kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà. Wá yìn Ọlọ́run lógo pé oore ọ̀fẹ́ rẹ̀ ó ń ṣàkóso ìdílé mi títí di àkókò yìí. Oore ọ̀fẹ́ rẹ̀ ó ṣe àkóso ayé mi títí di àkókò yìí. Tí kò bá sí Olúwa ni ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ táàrí. Bí Ọlọ́run bá ṣí wa lójú ẹ̀mí, ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Àwọn ẹ̀mí àìrí pọ̀ lọ jàrá tí wọ́n ń ṣe ọṣẹ́ ibi. Síbẹ̀síbẹ̀ Ọlọ́run fi àánú kó èmi àti ìwọ yọ. Ẹ jẹ́ á gbóhùn ọpẹ́ sókè lóòrọ̀ yìí pé Olúwa mo mà dúpẹ́. Mo mà yìn ọ́ lógo fún àánú rẹ lórí ìdílé mi. Mo yìn ọ́ lórí àwọn ọmọ tó fi fún mi. Mo yìn ọ́ lógo lórí ọkọ tó fi fún mi. Mo yìn ọ́ lógo lórí aya tó fi fún mi. Mo yìn ọ́ lógo lórí ara mi pàápàá tó jẹ́ ìdààmú fún ìdílé mi. Tó jẹ́ wípé ààbò rẹ yí mi ká lọ́sàn-án àti lóru. Ẹ jẹ́ á gbóhùn ọpẹ́ sókè. Olúwa ó mà ṣeun o. Olúwa tó ní ayé, Olúwa tó ní ọ̀run, ipá tó ju pa agbára tó ju gbogbo agbára lọ. Ọba tí jẹ́ èmi ni mo bẹ̀rù. Mímọ́ Olódùmarè. Mo gbéga ní wákàtí ọ̀wọ̀ yìí fún oore rẹ lórí mi, lórí ọmọ, lórí aya, lórí ìdílé mi, lórí ọkàn mi gbogbo. Olúwa mo mà yìn ọ́. Mo mà yìn ọ́ fún ìṣẹ́gun gbogbo tó fi fún mi ní ojú ayé, ní ojú ọ̀run. Olúwa o ṣé o. Ọlọ́run bàbá o ṣé o. Ọlọ́run ọmọ ẹ ṣé o. Ọlọ́run ẹ̀mọ́ o ṣé o. Olúwa tí ń gbani, Olúwa tí ń lani, awí má yẹun, asọ̀rọ̀ má yẹ, aṣèkàn má kù. Olórí ogun ọ̀run ẹ mà ṣe. Ipá tó ju pa agbára tó ju gbogbo agbára lọ. Ẹ jẹ́ á yìn lógo. Ẹ jẹ́ á fi ọpẹ́ fún orúkọ Olúwa Ọlọ́run alààyè, fún títóbi àánú rẹ̀, fún ọwọ́ agbára rẹ̀. Ẹ jẹ́ á yìn lógo fún oore rẹ̀. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run bàbá ẹ ṣé o. Jésù Olúwa wa. A tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí bàbá wa Pastor Adéolú Amos Òkèmúìwá ẹkúṣẹ́ Olúwa àti rí gbólóhùn tí ẹ fi ránṣẹ́. Àdúrà yìí tí Olúwa bá fún wa lórí ọ̀fẹ́ ìdílé ọ̀nà mẹ́ta ni àdúrà ìpín sí. Àdúrà fún ìdílé, àdúrà fún orílẹ̀-èdè àti àdúrà fún gbogbo àgbáyé. Ọ̀nà mẹ́ta ló pín sí. Ṣùgbọ́n èyí tó kọ́kọ́ jẹ wá lógún jù ó ní ìdílé wa. Wọ́n ní ká gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Iṣẹ́ wa náà nìyẹn. A ó gbàdúrà torí pé orílẹ̀-èdè náà inú ìdílé ló ti jáde. Inú ìdílé ó ní orílẹ̀-èdè ti jáde. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí fún àánú rẹ̀ lórí ìdílé kọ̀ọ̀kan. Wípé bó ṣe ń gbòjì kan tó ní àgbáyé, síbẹ̀ ó dá ìdílé mi sí. Bó ti ń gbòjì kan tó ní orílẹ̀-èdè mi, ó fàánú dá mi sí. Olúwa mo mà dúpẹ́. Olúwa mo yìn ọ́ lógo. Ẹ jẹ́ ká gbé orúkọ rẹ Ọlọ́run ga lẹ́ẹ̀kan sí. Olúwa ẹ mà ṣeun tó fàánú rẹ dá mi sí tọmọtọmọ. Nínú pé bí oúnjẹ ṣe wọ́n tó lágbàáyé, ó máa ń jẹun. Bó oúnjẹ ṣe wọ́n tó lágbàáyé, bí èèyàn ṣe mú tó síbẹ̀síbẹ̀ oúnjẹ yẹn ò tán. Bí àwọn èèyàn ṣe ń pọ̀ tó lójoojúmọ́, síbẹ̀síbẹ̀ Ọlọ́run fi àánú ó fi ń bọ́ mi
ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká yin Ọlọ́run lógo. Olúwa mi ẹ mà ṣeun, bàbá ẹ mà ṣe o, Ọlọ́run wa ẹ ṣe o, ayérayé a gbé ọ̀gá, Ọlọ́run tó fi àánú dá wa sí, Ọlọ́run tó fi ìfẹ́ rẹ̀ pọ́n wa lé, Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ láti ṣàánú wa, àwa aláìpé, àwa aláìyẹ, ó wá ṣàánú fún wa, àwa ọmọ inú ẹrọ̀fọ̀, ó fàánú fà wá jáde. Ọlọ́run ẹ mà ṣeun, Olúwa ó mà ṣeun, ayérayé ẹ ṣe o, ògo ni fún orúkọ yín, bàbá mímọ́ ò ṣe o, ọmọ mímọ́ ẹ ṣe o, Ọlọ́run àánú ẹ ṣe, Olúwa tó ga, Olúwa tó tóbi, Ọlọ́run tó ga o, Olúwa abẹ̀bẹ̀, Olúwa dúpẹ́ fún oore rẹ̀, adúpẹ́ Ọlọ́run àánú. Ogun ò borí ayé wa, ogun ò borí ọkàn wa, bí ogun ṣe gbòjì kan tó nílé ayé, ó fàánú dá wa sí, ó fàánú gbè wá níjà. Olúwa ó ṣeun, bàbá ó ṣe o, ọmọ ó ṣe o, ẹ̀mọ́ ó ṣe o, olórí ọ̀fẹ́ ṣe o, ipá tó ju ipá, agbára tó ju gbogbo agbára lọ. Ògo ni fún orúkọ lókè ọ̀run, ògo ni fún orúkọ yín, bàbá ẹ mà ṣeun, Olúwa ẹ ṣe o, Olúwa ẹ ṣe o, Olúwa ẹ ṣe o. Àwọn tá a wà lórí fóònù àgbọ̀ ní sà. Ẹ gbóhùn mi. Ok, ẹ jẹ́ kí n wò ná bóyá ẹ ṣe. God bless you. Dádì, àwọn tá a wà lórí fóònù àgbọ̀ ní. Ok, ẹ máa wo nǹkan tó ṣẹlẹ̀ ń bíbà, ẹ ṣe. Olúwa ó ṣe o, ipá tó ju ipá, agbára tó ju gbogbo agbára lọ. Ọlọ́run àánú ó ṣe o, Olúwa tí ń gbani, Olúwa tí ń gbani, Olúwa tó ń lani. Ṣé ẹ ti ń gbọ́ wa báyìí? Ṣé ẹ ti ń gbọ́ wa báyìí? Ok, ẹjọ ẹ má bínú, àdúrà ọpẹ́ náà la sì ń gbà lọ́wọ́, à ń gbàdúrà ọpẹ́ lọ́wọ́ ni wípé à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ lórí ìdílé wa, à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bí ogun ṣe gbòjì kan tó láyé, síbẹ̀síbẹ̀ ìdílé wa sì wà, kò pa wá run. Ogun tó ń jà lágbàáyé ó ti pa ìdílé mi run pátápátá. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú Ọlọ́run. Ẹ rí i pé nínú ìròyìn kan jáde nìkan bí oṣù mẹ́ta sẹ́yìn, ọ̀dọ́mọkùnrin kan ó sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n, ó kúrò lọ́gbà ẹ̀wọ̀n, nígbà ó kúrò lọ́gbà ẹ̀wọ̀n wọ́n ń wá káàkiri, ó sì lọlé, ó dẹ̀ pa ìyàwó, ó dẹ̀ pa àwọn ọmọ ẹ̀. Kan tó rí òun náà mú, ó gbòjì kan, ṣùgbọ́n wọn rí mú, ṣe ni wọ́n yìnbọn fóun náà tó náà fàyè sílẹ̀. Ẹ wo bí èṣù ṣe pa ìdílé yẹn run. Ìdílé dẹ̀ pa ìdílé yẹn run pápátá. Bí ogun ṣe gbòjì kan tó láyé yìí, Ọlọ́run ò jẹ́ kí ó sì ń ṣàánú fún ìdílé mi. Ẹ wo bí ọ̀wọ́n gógó ṣe pọ̀ láyé tó, síbẹ̀síbẹ̀ a sì ń róúnjẹ jẹ. Síbẹ̀síbẹ̀ ẹ bá wo gbogbo ìlú tí èmo orílẹ̀-èdè Nàìjíríà ó ní nǹkan wọn, síbẹ̀síbẹ̀ oúnjẹ yẹn ò tán. Oúnjẹ yẹn ò tán, bó ló ti ń wá? Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ tí ò jẹ́ kó oúnjẹ ó tán, ó kàn ṣàánú wa ni. Ó ṣàánú wa. Ẹlòmíì lè máa jẹ ẹ̀ẹ̀kan lójúmọ́, ó lè máa jẹ méjì lójúmọ́, ó sàn jẹun. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ lórí wa, fún àánú rẹ̀ lórí ìdílé rẹ̀, lórí àwọn ọmọ rẹ̀, wípé mo sì wà láàyè, pé àwọn ọmọ mi wà láàyè. Ó jẹ́ kí ikú ó ti gbé mi mì. Ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore rẹ̀, fún àánú rẹ̀, fún ìpamọ́ rẹ̀ lórí ayé wa. Ẹ jẹ́ á gbéga Ọlọ́run tó ní ayé, Ọlọ́run tó ní ọ̀run, Olúwa tó ní ipá àti agbára. A gbé ọ̀gá lẹ́ẹ̀kan sí fún ìdílé wa. Olúwa ẹ mà ṣé o, bàbá wa ẹ mà ṣé o, Ọlọ́run wa ẹ mà ṣé o, Ọlọ́run àánú ẹ ṣé o. Ògo ni fún orúkọ yín, ògo ni fún orúkọ yín, bàbá mímọ́, ọmọ mímọ́, ẹ̀mí mímọ́ ẹ ṣé o, Jésù Olúwa wa. Bàbá wa kan nínú Olúwa wọ́n wà lórí Facebook pẹ̀lú wa, wọ́n wá ránṣẹ́ sí wa, wọ́n ní ká rántí orílẹ̀-èdè Nàìjíríà láti gbàdúrà fún. A ní iṣẹ́ wa nìyẹn náà láti ṣe. Pẹ̀lú ògo Ọlọ́run, bàbá wa ní ọjọ́ kan á gbé wọn wá sórí Zoom. Àwọn gangan, torí pé mo mọ̀ wọ́n gé ẹni tí Ọlọ́run ń lò ní àwọn tí wọn ò jìnnà sí orí òkè nìyẹn, tí Ọlọ́run dẹ̀ ń lò wọ́n gidigidi. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí i kó tó di wípé a bọ́ sínú agbami àdúrà yìí. A yìn Ọlọ́run lógo lẹ́ẹ̀kan sí i ká tó di wípé a bọ́ sínú agbami àdúrà yìí. Tá bá fi gbogbo òní dúpẹ́, ó jù bẹ́ẹ̀ lọ. A sọ kinní kan ní ọjọ́ kan wípé ọ̀pọ̀lọpọ̀ máa ń dúpẹ́ nígbà tí wọ́n bá ní àṣeyọrí. Ọ̀pọ̀lọpọ̀ máa ń dúpẹ́ nígbà tí wọ́n bá lu àlùyọ. Ọ̀pọ̀lọpọ̀ máa ń dúpẹ́ bóyá kọ́lé tuntun àbí ń ra mọ́tò. Ṣùgbọ́n ta ló wà nínú ìṣòro
tó pé Olúwa mo dúpẹ́ fún ipò tí mo wà yìí. Ṣùgbọ́n ipò tí èèyàn wà àkókò gbà yẹn gan ni ọpẹ́, ní àkókò tí ó yẹ pé nǹkan gbòjì kan ó dífẹ̀ǹfẹ̀ ó lọ́jú, kéèyàn wá gbé igbá ọpẹ́ kó yin Ọlọ́run lógo ní àkókò gbà yẹn. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Jèhóṣáfátì. Ogun àwọn orílẹ̀-èdè ni wọ́n fẹ́ parun. Ó wá ń ké níwájú Ọlọ́run pé kí ló ń sunkún sí? Ogun yìí kì í ṣe tiẹ̀. Òun Ọlọ́run lòun ní ogun yìí. Ó wá gbégbá ọpẹ́, ó wá kó àwọn àlùlù, ó kó àwọn akọrin, ó kó wọn jọ, ó wá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo. Kí ló ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ni wípé ogun yẹn wọ́n ran ara wọn lọ́wọ́ láti para wọn. Mo rántí ìránṣẹ́ Ọlọ́run kan, àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ pé a máa ń gbàdúrà pẹ̀lú wọn nígbà tí wọ́n sì wà nígbà ayé wọn. Bàbá yìí ẹnu iṣẹ́ ìránṣẹ́ ló wà. Ọlọ́run sì ń lò gidi gan. Ṣùgbọ́n lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yìí owú wà ń bẹ̀, owú kíkorò wà ń bẹ̀ torí pé kí ni ẹlẹ́ran ara ní gbogbo ènìyàn tó ń ṣiṣẹ́, gbogbo àti tó ṣiṣẹ́ Ọlọ́run. Olúkálùkù ló ní ohun tí ó máa ń pe owú jíjẹ jáde nínú ara rẹ̀, àfi tí Ọlọ́run tí ẹ̀mí mọ́ tó jẹ́ kí ẹ̀mí mọ́ kó subdue ẹ̀, kó suppress ẹ̀, kó jó níná. Bàbá yìí Ọlọ́run ṣe ń lò tó ikọ́ dáná program. Ẹni tó wá jẹ́ aṣíwájú ẹ̀ tó jẹ́ bí district pastor fún tó sì gbọ́dọ̀ mọ jẹ́ kíní sí wá gágá ẹ̀ tí ń pọ̀ jù. Ó kàn wá lọ́jọ́ kan ní program lénìí, program lọ́la kíní kan òun dá dúró, ó dẹ̀ fún suspension. Bó ló ṣe máa ṣe irú program báyìí, bó ló ṣe máa ṣe léyìí, kò dẹ̀ bínú, kò gbéraga, ńṣe ló lọ lé bẹ̀ sí ní dúpẹ́. Ọlọ́run ẹ máa ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ rẹ o wípé àti ẹ̀dá program ìdúró. Olúwa mo mọ̀ yín ọ́, bó tilẹ̀ jẹ́ pé yín náà lẹ́ni ká gbé program náà kalẹ̀, ṣùgbọ́n a wà lábẹ́ àṣẹ. Olúwa máa dúpẹ́ wípé àánú rẹ ó wà síbẹ̀síbẹ̀. Ó bẹ̀ sí ní yin Ọlọ́run lógo, ó ń jíjú ọpẹ́ ní gbogbo òru yẹn. Kò ṣe fíjì wípé Olúwa bá ń parun, kò ṣe fíjì wípé Olúwa bá ń gbàgbára lọ́wọ́ ẹ̀, kò ṣe fíjì wípé Olúwa bá ń yọ nípò. Ó wá yin Ọlọ́run lógo. Ọlọ́run wá dìde, ó wá wò lórí ìtẹ́. Nígbà tó máa dàárọ̀ ọjọ́ kejì, wọ́n bá ìránṣẹ́ Ọlọ́run yẹn. He was a young man of God then. Wọ́n lẹ́ni tó mọ̀ dá ń dúró tó fún suspension látàlẹ́ àná lọ́mọ̀ tí ń dákú tó ti ń dájí tá ń gbé igi ha lẹ́nu. A ń gbàdúrà pẹ̀lú bàbá yìí ní 1990 stroke 1991. Bàbá yìí ní láti 1955 tó ti ń dákú tá ti ń gbé igi ha lẹ́nu kì í bọ́ ń bẹ̀dì sí di àkókò yẹn. So ẹni tó bá mọ bá a ṣe dúpẹ́ ní àkókò ìnira, Ọlọ́run kì í kó yan wọn kéré. Wà wá dúpẹ́, Olúwa mo dúpẹ́ fún tí mò ń là kọjá yìí. Olúwa mo dúpẹ́ fún tí mò ń là kọjá yìí. Nítorí pé ṣe rí ẹ̀yin màmá wa tẹ́ bí wa, tí ẹ bá gbé ọmọ tẹ́ ẹ ju ọmọ sókè, kí ló máa ń ṣẹlẹ̀? Tẹ́ ẹ gbé ọmọ lọ́wọ́ báyìí, ẹ kàn jù sókè, kí ló máa ṣẹlẹ̀? Ẹ rí wípé tẹ́ bá jù sókè báyìí ọmọ rẹ́rìn. Ẹ bá jù sókè arẹ́rìn, ẹ bá tún jù sókè arẹ́rìn. Kí ni tọ́mọ yẹn sọ wípé wàjẹ́ dán wò, ọba mọ́ gbá mi mú, ọba jẹ́ kí n jábọ́. Bẹ́ẹ̀ la rí lọ́wọ́ Ọlọ́run. Olúwa mo dúpẹ́ fún tí mò ń là kọjá, tí Ọlọ́run ò ní jẹ́ ọ jábọ́. Ọlọ́run ò ní jẹ́ kógun yẹn kó borí ẹ. Olúwa mo dúpẹ́ pé ogun yìí ò ní borí mi. Ẹ jẹ́ ká yin Ọlọ́run lógo fún yẹn náà. Olúwa mo dúpẹ́ fún tí mò ń là kọjá yìí. Ẹ jẹ́ ká yin Ọlọ́run lógo pé tí orílẹ̀-èdè wa náà ń là kọjá yìí, á borí ẹ. Ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga lórí ohun tí à ń là kọjá. Ipò tí a bára wa báyìí, Ọlọ́run ó máa ṣeun. Nítorí pé ẹ̀yin sì ni Ọlọ́run síbẹ̀. Ohun tá à ń là kọjá kò gba oyè Ọlọ́run kúrò lọ́wọ́ rẹ̀. Alágbára sì ni ọ́, kò gba agbára tó fi ń ṣàkóso ayé òun ọ̀run kúrò lọ́wọ́ rẹ̀. Olúwa máa gbé ọ̀gá, ẹ jẹ́ á yìn lógo, ẹ jẹ́ á gbóhùn ọpẹ́ sókè. Olúwa tó ní ayé, Olúwa tó ní ọ̀run, ipa tó ju pa agbára tó ju gbogbo agbára lọ. Mo dúpẹ́ fún tí à ń là kọjá báyìí, ohun tá à ń là kọjá ní àyíká, ohun tá à ń là kọjá gẹ́gẹ́ bí ẹbí, ohun tá à ń là kọjá gẹ́gẹ́ bí ìjọ, ohun tá à ń là kọjá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ọlọ́run a yìn ọ́ lógo torí pé ó wà láàyè síbẹ̀. Ọlọ́run tí kì í kú, Ọlọ́run tí kò lè pa, Ọlọ́run ìyanu. A máa gbé ọ̀gá, ẹ máa yìn ọ́, Olúwa yìn ọ́,
ẹ̀mí ẹ ṣé o, olórí ọ̀fẹ́ ṣé o, ọlọ́run ìyanu adúpẹ́ adúpẹ́ lórí àwọn ọmọ wa fún ìgbàlà rẹ, fún ìmọ́lẹ̀ rẹ èyí tí ìwọ ọlọ́run ti ń tàn àti ẹni tó ń tan ìmọ́lẹ̀ sínú ayé rẹ̀ lọ́wọ́ báyìí. Ọlọ́run ẹ ṣé o, olúwa ẹ ṣé o, adúpẹ́ pa ò ní fojú sunkún ọmọ, adúpẹ́ wípé ìgbésí ayé àwọn ọmọ wa yóò mú inú wa dùn. A gbé ọ̀gá pé ìdílé wa, ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ nínú ìdílé wa láti àkókò yìí lọ yóò mú inú wa dùn, yóò mú wa gbégbá ọpẹ́. Ọlọ́run a máa gbé ọ̀gá, bàbá a máa gbé ọ̀gá, ọmọ a máa gbé ọ̀gá, ẹ̀mí máa yìn ọ́, olúwa yìn ọ́, ẹlẹ́dàá ọ̀run wáyé, ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Thank you Father. Olúwa ẹ ṣé o, olúwa ẹ ṣé o, bàbá ẹ ṣé o, ọmọ ẹ ṣé o, ẹ̀mí ẹ ṣé o, ológo ní dídán, ẹlẹ́rù níyìn. Ọlọ́run ẹ ṣé, ọlọ́run àánú ẹ ṣé, bàbá mímọ́, ọlọ́run àgbáyé, aṣíwájú ogun, alọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀, afúnimọ́sìrègún, aláàfin àjọbọ, onítẹ̀ àánú, oníbùgbé ògo, alágbádá iná, aláwọ̀tẹ́lẹ̀ oòrùn, ẹni àwòrí tí ń wò wá, olórí aríran, ọ̀gbágbá ń tirigbá, ọ̀gbàgbà tí ń gbẹ lẹ́sẹ̀, ọba aláyé lọ́run, ọba lòkè nílẹ̀, ọba mànámòní, ọba mònímọ̀lá, awọ̀túnwò, ó ń bẹ lọ́tún, awòsìwò, ó wà lósì, awòwájú, ó ń lọ wájú rẹ̀ bí ogun, ọba tẹ́rẹ̀ káyé, ọ̀kún dẹ̀dẹ̀ tẹrùtẹrù, darídarí ayé, olùdarí ọ̀run, òrìkàngbéra ẹ̀ níjà, ó pàṣẹ fọ́jọ́, ọjọ́ ń yí bí ọwọ́ agogo, ó sọ̀run rọ̀ dẹ̀dẹ̀, ó so ilé ayé ò jábọ́, ó so sánmọ̀ ò fàya. Ògo ni fún orúkọ yín o, Jésù olúwa wa, àmín. Ẹ jẹ́ á lọ sínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Nínú àdúrà yìí jẹ́ káàánú fọ̀n fún mi lónìí. Nínú ìpàdé àdúrà yìí jẹ́ kí n rí tèmi ṣe. Gbogbo àbàwọ́n ẹ̀ṣẹ̀ nínú ayé mi, ẹ̀jẹ̀ Jésù parẹ́. Jẹ́ kí ìṣẹ̀dá mi kó gbóhùn àánú rẹ̀. Jẹ́ kí ìṣẹ̀dá àwọn ọmọ mi kó gbóhùn àánú rẹ̀. Jẹ́ kí fọ̀hùn àánú sí ìdílé mi. Olúwa fọ̀hùn àánú jáde sí ìdílé mi lónìí. Jẹ́ kí ìṣẹ̀dá mi jẹ́ kó gbóhùn àánú rẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà yẹn. Orúkọ Jésù, ọlọ́run tó ní ayé, ọlọ́run tó ní ọ̀run. Olúwa fọ̀hùn àánú sáyé mi lónìí. Olúwa ṣàánú fún mi. Àánú tó ṣògo lórí ìdájọ́, Olúwa jẹ́ fọ̀hùn fún mi. Omi àánú rẹ̀ tulé mi lórí. Ṣẹ̀dá mi jó gbóhùn àánú rẹ̀. Ṣẹ̀dá àwọn ọmọ mi jó gbóhùn àánú rẹ̀. Ṣẹ̀dá aya mi jó gbóhùn àánú rẹ̀. Àánú rẹ̀ jẹ́ fọ̀hùn sí ìdílé mi. Olúwa nawọ́ àánú rẹ̀ sí wa. Olúwa ẹnìkọ̀ọ̀kan wa tó wà lórí àdúrà yìí lónìí, Olúwa nawọ́ àánú sí wa. Jẹ́ káánú rẹ̀ sọ̀rọ̀ lórí ayé mi. Jẹ́ káánú rẹ̀ sọ̀rọ̀ lórí ayé mi. Òkè wo láàárọ̀ lẹ́gùn láì ṣe pé wọ́n gbé, ọjà wo la fọ́jú létà tó wo máa pé o. Ṣùgbọ́n tánú bá sọ̀rọ̀, ìyanu á ṣẹlẹ̀. Jẹ́ kánú rẹ̀ sọ̀rọ̀ lórí ayé mi. Jẹ́ kánú rẹ̀ sọ̀rọ̀ lórí ayé mi. Jẹ́ kánú rẹ̀ sọ̀rọ̀ lórí ayé mi. Òkè wo láàárọ̀ lẹ́gùn láì ṣe pé wọ́n gbé, ọjà wo la fọ́jú létà tó wo máa pé o. Ṣùgbọ́n tánú bá sọ̀rọ̀, ìyanu á ṣẹlẹ̀. Jẹ́ kánú rẹ̀ sọ̀rọ̀ lórí ayé mi. Olúwa jẹ́ káàánú rí ó sọ̀rọ̀ lórí ayé mi. Tí àánú bá sọ̀rọ̀, òkè tó rò pé ò lè gùn, wàá sáré, wàá gùn pẹ̀lú ìrọ̀rùn. Ibi gíga tó ń lépa tó rò tó ti rora rẹ pin, àánú ó sì gbé ọ lọ síbẹ̀. Àánú ó sì gbé ọ lọ síbẹ̀. Ohun tó rò pé dífẹ̀ǹfẹ̀ tó lọ́jú rò pé kò látúnṣe yẹn, àánú ó sì túnṣe. Olúwa jẹ́ káàánú rí ó sọ̀rọ̀ lórí àwọn ọmọ mi. Jẹ́ káàánú rí ó sọ̀rọ̀ lórí ìdílé mi. Jésù olúwa wa. Ezekiel chapter 18 verse 1 to 20 yẹn ẹ jẹ́ á kà nílé. Ẹ jẹ́ á lọ torí pé tí a fẹ́ kà ń bì pẹ̀lú Ezekiel 18 yẹn ọbára wọn mu. Ẹ jẹ́ á lọ sínú ìwé Jeremiah orí 29. Ìwé Jeremiah orí 29 á bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 19 títí dé 24. Jeremiah chapter 31 from verse 29 to 34. From verse 29 to 34. Oníbi tá fẹ́ kà fún àǹfààní àwọn tí a mọ òǹkà Yorùbá dé dáadáa. Ó ní mo ṣe ṣe bẹ́yẹn. Ní ọjọ́ wọn ni wọn kì yóò wí pé ní ọjọ́ wọn ni wọn kì yóò wí mọ́ pé àwọn baba ti jẹ èso àjàrà àìpọ́n, èyí sì ń kan àwọn ọmọ. Ṣùgbọ́n olúkúlùkù ni
ṣùgbọ́n olúkúlùkù ni yóò kú nítorí àìṣedéédé rẹ̀. Olúkúlùkù tí ó jẹ èso àjàrà ìpọ́n ni eyín yóò kan. Wò ó, ọjọ́ ń bọ̀ ni Olúwa wí, tí èmi ò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun. Ẹsẹ̀ 22 verse 32. Kì í ṣe bí májẹ̀mú náà tí èmi bá àwọn bàbá wọn dá ní ọjọ́ náà tí èmi fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì. Àwọn tí wọ́n dá májẹ̀mú mi, bí èmi tilẹ̀ jẹ́ alákòóso wọn síbẹ̀, ni Olúwa wí. Ṣùgbọ́n èyí ni májẹ̀mú tí èmi ò bá ilé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ni Olúwa wí. Èmi ò fi òfin mi sí inú wọn, èmi ò sì kọ wọ́n sí àyà wọn. Èmi ò sì jẹ́ Ọlọ́run wọn, àwọn ò sì jẹ́ ènìyàn mi. Wọn kì yóò sì kọ́ni mọ́ ẹnikẹ́ni, ẹnìkíní ẹnìkejì rẹ̀ àti ẹ̀gbọ́n àbúrò rẹ̀ wípé mọ Olúwa, nítorí pé gbogbo wọn ni yóò mọ̀ mí, láti ẹni kékeré wọn dé ẹni ńlá wọn, ni Olúwa wí. Nítorí èmi ò dárí àìṣedéédé wọn jì, èmi kì yóò sì rántí ẹ̀ṣẹ̀ wọn mọ́. Ara àwọn májẹ̀mú tuntun tọ́lọ́run fẹ́ mú ìdílé rẹ̀ wọ̀ ní eléyìí. Ṣùgbọ́n gbólóhùn àdúrà tá àkọ́kọ́ gbà tó jẹ́ àkọ́kọ́, a gbàdúrà: Olúwa, gbogbo àìṣedéédé ìran mi tó ń fọ ibi àti ègún sínú ayé mi, Olúwa fagilé lónìí. Ara àwọn ìlérí Ọlọ́run eléyìí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ogun tí ọ̀pọ̀lọpọ̀ ń jà lénìí, ogun tí àwọn tó kọjá lọ tí wọ́n ti dálẹ̀ ni. Wàhálà tí orílẹ̀-èdè Nàìjíríà náà ń fèsì náà lénìí, ogun tí àwọn tí ó kọjá lọ tí wọ́n ti dálẹ̀ ni. A wá sọ fún Ọlọ́run: Olúwa, gbogbo àìṣedéédé ìran mi tó ń fọ ibi àti ègún sínú ayé mi, Olúwa fagilé lónìí. Ẹ̀mí mímọ́ fagilé lónìí. Olúwa fagilé lónìí. Ọlọ́run tó ní ipá àti agbára, Olúwa fagilé gbogbo àìṣedéédé ìran mi tó ń fọ ibi àti ègún sínú ayé mi, Olúwa fagilé. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Gbogbo àìṣedéédé ìran mi, àwọn ìran tó ti lọ, àwọn tí mi ò bá láyé, tí mi ò tiẹ̀ mọ̀ rí, Olúwa tó wá fọ ibi sínú ayé mi, Olúwa fagilé lónìí. Ẹ mọ́ fagilé, Olúwa fagilé. Jésù Olúwa wa. Àdúrà tá à ń gbà ọ̀pọ̀lọpọ̀ mọ̀túnmẹ̀. Mo wà nínú mọ́tò èrò ní ọjọ́ kan, arákùnrin kan wá ń wàásù. Mo mú àwọn kankan nínú àwọn wàásù ẹ̀. Ó ń jẹ́rìí bí òun ṣe bá Kristi pàdé. Ó ń jẹ́rìí bí òun ṣe bá Kristi pàdé. Ó ní ohun tí òun ṣàkíyèsí ni pé nínú ìdílé àwọn, tí àwọn bá ti dé ìkóríta kan, àwọn máa ń lálàá pé àwọn di eégún. Òun máa lálàá àwọn akàn di eégún. Ó lè ṣẹlẹ̀ sáwọn ẹ̀gbọ́n bọ́ bá tẹ̀ ti ṣẹlẹ̀, ipò kò sí bí a ṣe lè ga tó. Ó ní wọ́n máa wálẹ̀ pátápátá. Wọ́n wálẹ̀ pátápátá, wọ́n ó sì padà lọlé. Wọ́n á dẹ̀ máa gbé lábúlé. Wọ́n ó dẹ̀ máa rùn pa. Ó lóun wá ti ń rí symptom yìí pé àlá tí bọ̀dá kínní lálélẹ̀, àlá tí lágbájá náà lálélẹ̀, òun náà mọ̀ ti la báyìí. Lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní káàkiri. Ìyàwó ẹ̀ ló wá ń sọ fún, gba Jésù sáyé ẹ̀. Ó lóun sáàárín kiri. Ó ní gbogbo ibi tóun dé ní àṣà sọ pé wá ohun tó ó padà sí abúlé yín náà ni ó lọ rèé mọ́ ṣẹ́gun nítorí pé ìdílé yín. Ó ní òun ò rí eégún bẹ́ẹ̀. Ó ní ó padà lóun wá lọ lé pé sáà léégún ni òun wá wádìí. Ó ní pé ẹ̀kú eégún bàbá wọn bẹ lájà, pé àfi kó ń jókòó sídìí eégún yẹn o, wípé tóun gbọ́dọ̀ lọ mọ́ ṣe nìyẹn. Òun ó ṣe á jókòó sídìí eégún. Ìyàwó ẹ̀ bá mú lọ́dọ̀ pásítọ̀ wọn. Mo dọ́dọ̀ pásítọ̀ wọn sọ fún pé fàyè ẹ̀ fún Jésù. Ó lóun bá fàyè òun fún Jésù. Òun jọ̀wọ́ ara òun. Ó ní lóòótọ́ òun fàyè òun fún Jésù. Ó ní ṣùgbọ́n òun sì ń di eégún. Ó lóun bá gbéra. Wọ́n bá ní kó ń lọ rèé gbàdúrà. Òun bá lọ sórí òkè Ìkòyí, lọ sórí òkè kan Nàìjíríà.
ó lọ gbàdúrà ó lóun bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn ó lóun bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta onígbà tó ń gbà á onígbà ó dé ìkóríta kan òun wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn ìbejì méjì wọ́n hàn tóun rí bí ìran báyìí lókè ní wọ́n ń pé àdúrà ò ní gbà àdúrà ò ní gbà olólùwà wa ń sọ fún òun wípé wú àwọn ìbejì yẹn àwọn ní bàbá yín fi rúbọ fún ọdún fún òrìṣà eégún ó ní ègún tí wọ́n sì ń gé ni wípé kò sí ẹnìkan nínú ìran yín tí ó dìde bẹ́ẹ̀ bá ń dìde báyìí ẹ mọ̀ wálẹ̀ nítorí pé wọn ò jẹ́ káwọn náà tọ́jọ́ láyé pé àwọn ìran yín náà ò ní rí sẹ́ máa rùn pàṣídìí eégún ni ó léègùn tí wọ́n ń gé nìyẹn ó lóun bá bẹ̀ sí ní gbàdúrà ẹ̀jẹ̀ Jésù fọ̀n fún mi ẹ̀jẹ̀ Jésù dá mi láre ẹ̀jẹ̀ Jésù fọ̀n fún mi ó nígbà tó ń pariwo ẹ̀jẹ̀ Jésù yẹn ọlẹ́jẹ̀ Jésù dá wọn padà sóhun ó ní wọ́n pa ẹnu mọ́ òun ò rí wọn mọ́ ó ní lẹ́yìn yẹn òun wá sùn ó nígbà tó ń sùn ó lóun wá rí áńgẹ́lì kan ó ló gbé kinní kan bíi góòlù wá ó ló fẹ́ gbé fóun ó nígbà tó náwó ló sọ pé ò lè gbà ó ló pé kí ló dé ó lóun pé ẹ̀jẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn ni pé ẹ̀jẹ̀ ìran wọn ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ní ṣùgbọ́n á gbé fún ìyàwó ẹ̀ lára ìyàwó ẹ̀ ló ti rí ògo yẹn lò ọba padà lọlé ó gbàdúrà ń gbò délé ó níyàwó ń pé òun mọ̀ lálá kan òun rí ìran kan pé gbé kinní kan bíi gold fún wọn pè wọ́n ló ní òun náà bá jẹ́rìí ẹ ṣe mọ̀ wípé ó láwọn wòlíì márùn ni wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún un pé ìyàwó òun ti gbẹ̀bọ̀dé kò ń lé lọ ó lóun dúpẹ́ kó òun léyàwó òun lọ ó ní lónìí ó ń jẹ́rìí inú mọ́tò yẹn wípé òun ti kọ́lé méjì ọ̀nà òun ti dá wá gbàdúrà egó ìdílé wo ló ń fọhùn lórí àwọn ọmọ mi egó ìdílé wo ló ń fọhùn lórí mi ẹ̀jẹ̀ Jésù dá padà ọ̀run Olúwa yí kúrò lórí mi yí kúrò lórí ọmọ mi egó ìdílé wo ló ń fọ ibi sínú ayé mi Olúwa yí dànù lónìí ẹ̀jẹ̀ Jésù fọhùn fún mi kó dá mi láre ẹ̀jẹ̀ Jésù tú mi lẹ̀ lónìí tú ìdílé mi sílẹ̀ ẹ̀jẹ̀ àgbàdúrà yẹn dáadáa orúkọ Jésù Olúwa tó ní ipá àti agbára ègún ìdílé wo ló ń fọhùn lórí mi ló ń fọhùn lórí àwọn ọmọ mi Olúwa Ọlọ́run tó ní ipá àti agbára Olúwa ẹ̀jẹ̀ Jésù yóò dá mi láre ẹ̀jẹ̀ Jésù yóò fọhùn fún mi 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 Jésù Olúwa wa o gẹ́gẹ́ bí bàbá wa pásítọ̀ Adéolú Amos Òkèmúyìwá ti sọ fún wa wípé ká gbàdúrà fún Nàìjíríà bá a ṣe ń gbà lẹ́yọ kọ̀ọ̀kan yẹn torí pé àkókò kò sí ẹjẹ́ wa yọ báyìí torí ìpìlẹ̀ ọmọ ń ba nǹkan jẹ́ ìpìlẹ̀ tó bá a ṣe ń gbà fún ìdílé láàmú gbà fún orílẹ̀-èdè ìpìlẹ̀ tó gbé Nàìjíríà kalẹ̀ orí ìtàjẹ̀ sílẹ̀ ló dálé ẹ̀jẹ̀ ń fọhùn ọkùnrin kan wà tí a ń pè ní Topman Golden oníṣòwò ni ìṣòwò ló bá wá sórílẹ̀-èdè Nàìjíríà ìṣòwò yìí ó ń kalẹ̀ sí agbègbè Niger Delta ń gbà náà lọ́hùn ó ń ṣòwò tiẹ̀ lọ kò sí àkókò láti sọ ìtàn rẹ̀ ó so mọ́ iléeṣẹ́ ńlá kan tá à ń pè ní UAC àbí ṣé UAC ni UAC or something bí UAC or UTC oríṣiríṣi ọgbọ́n àyíníke ló wà lọ́wọ́ ẹ̀ oríṣiríṣi ọgbọ́n àyíníke tó bá rí pé nǹkan báyìí á ṣe ṣùgbọ́n ìran rẹ̀ náà ni wípé òun bá ìṣòwò wá ó wá fẹ́ fi Nàìjíríà ṣòwò ó ń fi Nàìjíríà ṣe òwò ó wá rí wípé gbogbo oríṣiríṣi ọgbọ́n àyíníke èyí tó ń lò yẹn ìránṣẹ́ Ọlọ́run kan ṣàkíyèsí ẹ̀ ń gbà yẹn òun náà ni bàbá wa Àjàyí Crowther nígbà náà lọ́hùn bàbá yẹn takò pé ṣùgbọ́n tó ṣe ohun tí wọ́n máa ń ṣe fún àwọn tó bá fẹ́ sòótọ́ lákòókò yìí òun náà ni wọ́n ṣe fún wọn kàn blackmail bàbá yẹn ni ó ní bàbá yẹn ń fi ọkọ̀ ojú omi kó ògógóró lọ tà fún wọn ní north tó sì lòdì sófin kí bàbá yẹn tó bọ́ nínú wàhálà blackmail yẹn ọpẹ́ ṣùgbọ́n gbà tí bàbá yẹn ìbọ́ kò nú ẹ̀ ó ti mú lérí tiẹ̀ ṣẹ kí làwọn ìlérí tó mú ṣẹ ó ti ṣe ọ̀rọ̀ amaga òun ló employ ọkùnrin tí wọ́n ń pè ní Lord Lugard
ẹni tí ọba ti gba ti pípa ni kan káwọn èèyàn mọ́lé kan pa wọ́n. Ó wá ṣe amalgamation orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ṣe nígbà tó ṣe amalgamation yẹn, gbogbo àwọn nǹkan detail tó wà ńbẹ̀ ní ìgbà tó fẹ́ kú ó jóná. Ẹgbà mo ṣe sọ fún yẹn, ó jó kinní yẹn ná. Ó wá fi ègún lé ó gbogbo àwọn ọmọ ìjọ. Ó ní ẹnìkan nínú àwọn ọmọ ohun tó bá ilé tú àṣírí tó wà ní ìwé yìí, báyìí ló máa rí fún, báyìí ló máa rí fún, báyìí ló máa rí fún. Ibi tí wàhálà Nàìjíríà ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ìpìlẹ̀ tó ń fogun ja orílẹ̀-èdè Nàìjíríà, Olúwa fọ́. Ìpìlẹ̀ tó ń fi ogun ja orílẹ̀-èdè Nàìjíríà, Olúwa fọ́ lónìí. Ẹ jẹ́ á gbàdúrà yẹn, orúkọ Jésù. Ọlọ́run tó ní ipá àti agbára, ìpìlẹ̀ tó ń fi ogun ja orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀mí máa fọ́, Olúwa máa fọ́, ayérayé máa fọ́, ọba àbá máa fọ́, ẹ̀mí máa fọ́, orúkọ Jésù jẹ́ ó máa fọ́. Ìpìlẹ̀ tó ń fogun jà wá, ìpìlẹ̀ tó kó wa sínú ìyọnu, Olúwa fọ́, Olúwa fọ́, Olúwa bà ìpìlẹ̀ náà jẹ́. Gbogbo ìpìlẹ̀ ìnira èyí tó ní ayé wa lára, Olúwa fọ́ lónìí, ẹ̀mí fọ́ lónìí, Olúwa bàjẹ́ lónìí, Jésù Olúwa wa. Sẹ́mọ̀ ìpìlẹ̀ mo rántí àǹtí mi kan gbà kan, bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí nìyẹn o. Mo rántí àǹtí mi kan gbà kan nígbà tá wà lọ́mọ ọdún 15, bàbá kan ó bá fi wọ́n ṣáà lo oríṣiríṣi ẹni tí ọ̀fẹ́ fẹ́, bó tilẹ̀ pé dáàdi wa gan lòdì sí, ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà wá ó ní agbára. Tọ́lọ́dọ̀ màmá àgbà ó là ti ń gbé. Ẹni tí ó dẹ̀ fẹ́ yìí ó ti bẹ́ẹ̀ kó ti ra màmá àgbà. Ọ̀sán kan òru kan wọ́n lẹ́bọ kan yọ, kìnní kan yọ, tọmọ ẹ̀ ọba lọ ilé ọkọ yìí láàrin ọjọ́ 5, báyìí ni ó rí fún, báyìí ni ó rí fún. Wọ́n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣètùtù, wọ́n ra adìẹ, wọ́n ra gbogbo, tipátipá wọ́n ṣáà ti ẹni lọ sí ilé ọkọ. Ṣùgbọ́n àǹtí yìí ń gbòdé ilé ọkọ yẹn kò jẹ́ kó fọ́kàn. Ó ní rárá ṣe, ó lóun ò fẹ́, kò jẹ́ wọn, kò mómi wọn. Ọjọ́ kìíní, ọjọ́ kejì kò jẹun wọn, kò mómi wọn. Ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ń bò di ọjọ́ 5, ó lóun fẹ́ lọ gbọ̀nsẹ̀. Ìgbọ̀nsẹ̀ wọn, ibi tí wọ́n gbà àǹtí wa lọ ń gbà yẹn, ìfọ́n ni. Ó jìnà sílùú wa díẹ̀, káyọ̀ pé me gbàgbé ìtàn. Wọ́n wá nígbà tí wọ́n wá láwọn fẹ́ lọ gbọ̀nsẹ̀, àkìtàn kò sí gbé báyà ń lọ sí tọ́lẹ̀, inú igbó ni àkìtàn yẹn wà. Wọ́n bá ní kí wọ́n sìn lọ, wọ́n sáà ní bá débi tí ó ti lọ bá ṣàrà jókòó lọ́ra gbóhùn gbọ̀nsẹ̀. Ibi tó ti ń gbọ̀nsẹ̀ yẹn ló ti mórí légbó. Inú gbóhùn ló gbà tó fẹsẹ̀ rè tó fi sáré ìlú wa. Ń bọ̀ wá sáré ìlú wa, ẹni tó wá lọ jókòó sọ́dọ̀ bàbá wa. Ẹni tó fẹ́ fi tá náà máa ń wá ló ń pààrà. Òun gbọ́dọ̀ rí ni o, òun gbọ́dọ̀ ṣe kinní ni o. Ń bọ̀ yá lọ́wọ́ ẹ̀ sí ń lérí sí dáàdì wa. Ló ń pè òun wà ní ògbóni, òun wà ní gbá kan, òun wà ní àwọn ẹni lónìí wa, kinní kan lòun wà. Ń bọ̀ jọjọ́ kan dáàdì wa bá bínú sí. Wọ́n ní wá. Òun kàn wá ń kanlẹ̀ ń bíbà yìí. Ṣé ìwọ ló dẹ́gbẹ́ ọ̀nlẹ̀ ni? Ó wà ní ògbóni, ó wà ní gbá, ó wà ní àwo, ó wà ní kópa. Ṣé ìwọ ló dẹ́gbẹ́ ọ̀nlẹ̀ ni? Má tún dé ìmọ̀ àti ọjọ́ yẹn ni ò ti wá mọ́. Àti ọjọ́ yẹn náà ni àǹtí wa náà dẹ̀bẹ̀ sí ní lálàáfíà. Ohun tí ó máa ń ṣẹlẹ̀ ńgbà míì nìyẹn, wọ́n fi tipátipá wọ́n so wá. Ìsopọ̀ yẹn wá ń fogun jà wá, ìpìlẹ̀ yẹn ń fogun jà wá. Olúwa, ìpìlẹ̀ tó ń fogun jà orílẹ̀-èdè Nàìjíríà, Olúwa fọ́ ìpìlẹ̀ yẹn. Olúwa fọ́ ìpìlẹ̀ yẹn kí àlàáfíà kó lè jọba ní iwájú, lẹ́yìn, lọ́tún, lósì. Ẹ jẹ́ á gbàdúrà dáadáa. Orúkọ Jésù, Ọlọ́run tó ní ipá àti agbára, ìpìlẹ̀ tó ń fi ogun ja orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run ẹ̀mí mímọ́, Olúwa máa fọ́. Jésù Olúwa wa. Ẹ jẹ́ á tún máa gbàdúrà yẹn tá a bá wà láàyè ara wa. Olúwa ràn wá lọ́wọ́, torí tí àwọn ìránṣẹ́ Ọlọ́run bá fi àwọn prayer point bá ránṣẹ́, a gbọ́dọ̀ gbọ́ràn sí. Ńlá ṣe ń yàbá díẹ̀díẹ̀ yẹn. A gbàdúrà, Olúwa, àwọn ẹ̀ṣẹ̀ bàbá ńlá mi àti àwọn ẹ̀ṣẹ̀ ìyá ńlá mi tó ń jẹ ayé mi níyà, Olúwa fi àánú mú kúrò lónìí. Olúwa fi àánú mú kúrò lónìí.
àwọn ẹ̀ṣẹ̀ bàbá ńlá mi ìyá ńlá mi tó ń fi ogun ja ayé mi Olúwa fàánú mú kúrò lónìí èyí tó fìyà jẹ mí Olúwa fàánú mú kúrò. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ àwọn ẹ̀ṣẹ̀ ìyá ńlá mi tí bàbá ńlá mi tó ń jẹ ayé mi níyà Olúwa fàánú mú kúrò Olúwa fàánú mú kúrò Olúwa fàánú mú kúrò Olúwa fàánú mú kúrò Jésù Olúwa wa. Ẹ jẹ́ á lọ sí ìwé Joshua kókó àdúrà tá a fẹ́ gbà pọ̀ àmọ́ kọ́lọ́run a gbọ́dọ̀ gbàdúrà ìtàn lónìí torí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run a fẹ́ gbàdúrà lórí self deliverance. Ọ̀pọ̀lọpọ̀ ló ti nílò deliverance, a gbọ́dọ̀ ṣe ìtúsílẹ̀ ẹ má jẹ́ á pàdánù ẹ̀. Joshua chapter 7 verse 24 to 26 ìwé Joshua orí ìkeje Joshua after Deuteronomy chapter 7 verse 24 to 26 ẹ jẹ́ á wo nǹkan tó sọ ńbẹ̀. Joshua àti gbogbo Israẹli pẹ̀lú rẹ̀ sì mú Akani ọmọ Sera àti fàdákà náà àti ẹ̀wù náà àti dìndín wúrà náà àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn ọmọ rẹ̀ obìnrin àti akọ màálù rẹ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ àti àgùntàn rẹ̀ àti àgọ́ rẹ̀ àti ohun gbogbo tí ó ní, wọ́n sì mú wọn lọ sí ibi àfonífojì Akóru. Joshua sì wí pé èéṣe tí ìwọ fi ń yọ wá lẹ́nu? Olúwa yóò yọ ìwọ náà lẹ́nu lónìí yìí. Gbogbo Israẹli sì sọ ní òkúta pa, wọ́n sì dáná sun wọ́n, wọ́n sì sọ wọ́n ní òkúta, wọ́n sì kó òkìtì òkúta ńlá kan lé lórí títí di òní olónìí. Olúwa sì yí padà kúrò nínú gbogbo ìbínú, kúrò ní gbígbóná ìbínú rẹ̀. Nítorí náà ni a ṣe ń pe orúkọ ibẹ̀ ní àfonífojì Akóru títí di òní olónìí. Ṣé mọ̀ pé ẹ̀ṣẹ̀ ẹnìkan ṣoṣo òun ló pa gbogbo ìdílé irun? Wàá gbàdúrà, Olúwa ohun tí màá dáwọ́lé tí yóò fi ogun ja èmi àti ìdílé mi, Olúwa má jẹ́ ń dáwọ́lé. Ohun tí màá dáwọ́lé tí yóò fi ogun ja èmi àti ìdílé mi, ẹ̀mí má jẹ́ ń dáwọ́lé. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́, ohun tí màá dáwọ́lé tí yóò fi ogun ja èmi àti ìdílé mi, Olúwa má jẹ́ ń dáwọ́lé. Ẹ̀mí má jẹ́ ń dáwọ́lé. Olúwa má jẹ́ ń dáwọ́lé. Ayérayé má jẹ́ ń dáwọ́lé. Ohun tí màá dáwọ́lé tí yóò fi ogun jà mí àti ìdílé mi, Olúwa má jẹ́ ń dáwọ́lé. Jésù Olúwa wa. Wà tún gbàdúrà wà ní Olúwa ohunkóhun tó wù tí mo ti ṣe ní ìkọ̀kọ̀ tí yóò fi ìyà jẹ èmi tàbí ọmọ tàbí aya, Olúwa fàánú fagilé. Àwọn tí mo ti ṣe sẹ́yìn, àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ tí ọ̀tá lè fẹ́ béèrè rẹ̀ lórí mi, Olúwa fagilé lónìí. Fàánú fagilé àwọn ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tó ń dúró dè mí ní ọjọ́ iwájú tàbí tó ń dúró de ọmọ mi, Olúwa fàánú fagilé. Olúwa fàánú fagilé. Mo rántí ẹni, mi ò rántí ẹni, fàánú fagilé. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù Ọlọ́run tó ní ipá àti agbára. Gbogbo ẹ̀ṣẹ̀ àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ètò lè mú ìdààmú bá mi tàbí bá ọmọ mi tàbí bá ìdílé mi, ẹ̀jẹ̀ Jésù fagilé. Olúwa fagilé. Olúwa fagilé. Olúwa fagilé. Jésù Olúwa wa. Wá gbàdúrà wà ní Olúwa má jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó ráàyè nínú ìdílé mi. Àdúrà ńlá ni o, ṣùgbọ́n kọ́kọ́ gbà náà. Olúwa má jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó ráàyè nínú ìdílé mi. Ẹ jẹ́ á gbàdúrà yìí dáadáa orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́. Olúwa má jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó ráàyè nínú ìdílé mi. Olúwa má jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó ráàyè nínú ìdílé mi tọmọtọmọ. Má jẹ́ ó ráàyè nínú ayé ọmọ mi. Má jẹ́ ó ráàyè nínú ayé aya mi. Jésù Olúwa wa. Mo gbàdúrà fún ọmọkùnrin kan ní children department wa ní nǹkan bíi 80 around 80 something ni mo gbàdúrà fún ọmọ yẹn ní children department. Ọmọ yẹn ò jọ ọmọ ọdún 6 lọ, ọkùnrin ni. Mo ṣe ń gbàdúrà fún ọmọ yẹn lọ́wọ́, mo gbọ́ lé báyìí wọ́n mú wá, àǹtí ẹ̀ kan ló mú wá, wọ́n ní kí n bá wọn gbàdúrà fún. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún, mo ṣe ń gbàdúrà fún, mo gbọ́ lé báyìí ó ní ẹ̀sà òun fẹ́ sọ nǹkan kan. Kí ló fẹ́ sọ? Ó lóun lòun pàyà òun. Kí ló dé ó ṣe pàyà ẹ̀? Ṣé ìyá ẹ̀ ti kú ni? Wọ́n ní lóòótọ́ ni pé ìyá ẹ̀ ti kú ni, ẹ̀gbọ́n rẹ̀ lòun jẹ́. Kí ló dé tó pàyà ẹ̀?
ó ní ìyá òun ló mú un wọ inú ẹgbẹ́ àjẹ́, ó ní ìyá òun mú un wọ inú ẹgbẹ́ àjẹ́, ó ní àsì fóun lẹ́yẹ kan, ó ní sàkó tóun fẹ́ dájọ́, kò sí tóun ó fi dájọ́, òun wá fi ìyá òun dájọ́. Ṣé àmọ́ pé ẹ̀mí òkùnkùn ti wọnú ilé yẹn, ẹ̀mí òkùnkùn fẹ́ pa ìdílé yẹn nu. Olúwa má jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó ráàyè nínú ìdílé mi. Olúwa má jẹ́ kí ẹ̀mí òkùnkùn má jẹ́ ó ráàyè nínú ìdílé mi. Ẹ jẹ́ gbàdúrà yìí dáadáa. Orúkọ Jésù, nínú ayé ọmọ mi má jẹ́ ó bá bẹ̀ wọlé, nínú ayé aya mi má jẹ́ ó bá bẹ̀ wọlé, nínú ayé ọkọ mi má jẹ́ ó bá bẹ̀ wọlé. Ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ gbàdúrà. Olúwa má jẹ́ kí ẹ̀mí òkùnkùn ráàyè nínú ìdílé mi, má jẹ́ ó bá ọ̀dọ̀ aya mi wọlé, má jẹ́ ó bá ọ̀dọ̀ ọmọ mi wọlé. Olúwa má jẹ́ ó bá ọ̀dọ̀ ayé, má jẹ́ ó bá ibikíbi wọlé nínú ayé mi. Jésù Olúwa wa, bó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, gbàdúrà yìí dáadáa. À ń gbàdúrà lórí òkè lọ́jọ́ kan, ìyá kan bá ní ẹjọ́ òun ní nǹkan kan tó ń fẹ́ sọ, òun lòun wà ń di ogun tó ń ja ọkọ òun, olóhùn lòun wà ń di ogun tó ń ja ọkọ òun. Ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ní Ọlọ́run lòun wà ń bẹ̀, ọ̀nà wo ló fẹ́ wà ń bẹ̀? Ó láwọn ti pààrọ̀ bíbélì mọ́ lọ́wọ́ ni, ó láwọn gbé bíbélì gidi kú, àwọn gbé nǹkan mí síbẹ̀. Ó ní bó ṣe ń ka bíbélì bẹ́ẹ̀ láyé ẹ̀ ń bàjẹ́ sí. Ibi tí ọ̀rẹ́ mi òkùnkùn wà nìyẹn. Ó ní bí ó ṣe ń ka bíbélì yẹn bẹ́ẹ̀ láyé ọkọ òun bàjẹ́ sí. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìránṣẹ́ yìí kò lọ síwájú mọ́. Wá gbàdúrà, Olúwa má jẹ́ kẹ́mi òkùnkùn ráàyè nínú ìdílé mi, má jẹ́ ó bá ọ̀dọ̀ ọmọ mi wọlé, má jẹ́ ó bá ọ̀dọ̀ aya mi wọlé, má jẹ́ ó bá ọ̀dọ̀ rẹ gan wọlé sọ́dọ̀ mi. Olúwa fẹ̀jẹ̀ rẹ bò ìdílé mi, fi ẹ̀jẹ̀ rẹ bò ìdílé mi. Olúwa sàmìyè rẹ sí mi lára. Olúwa gbàdúrà fún mi. Olúwa má jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó ráàyè nínú ayé ọmọ mi, má jẹ́ ó bá ọ̀dọ̀ ọmọ mi wọlé, má jẹ́ ó bá ọ̀dọ̀ aya mi wọlé, má jẹ́ ó bá ọ̀dọ̀ rẹ wọlé, má jẹ́ ó bá ọ̀dọ̀ aláyìíká wọlé. Olúwa mo bẹ̀bẹ̀, mo rí ìdílé mi sínú ẹ̀jẹ̀ Jésù, mo rí àwọn ọmọ mi sínú ẹ̀jẹ̀ Jésù. Olúwa fẹ̀jẹ̀ rẹ bò mí, Olúwa fẹ̀jẹ̀ rẹ sàmìyè sí mi lára, Olúwa fẹ̀jẹ̀ rẹ sàmìyè sí mi lára, Olúwa fẹ̀jẹ̀ rẹ sàmìyè sí mi lára. Jésù Olúwa wá tún gbàdúrà. Olúwa má jẹ́ kẹ́mi òkùnkùn gba ọmọ tó ọmọ mi lọ́wọ́. Ẹlòmíì wà, ó ń gbìyànjú lórí ọmọ, ó ń gbìyànjú ṣùgbọ́n gba ọmọ yẹn tọ́mọ lọ́wọ́. Ó wá di wípé tó bá wí báyìí, ọmọ á ní báyìí lòun fẹ́ ṣe. Má jẹ́ kí ẹ̀mí òkùnkùn gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Má jẹ́ kí oṣó àjẹ́ emèrè, má jẹ́ kí wọ́n gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Fi ẹ̀jẹ̀ rẹ bò àwọn ọmọ mi, sàmìyè rẹ sí àwọn ọmọ mi lára. Gbàdúrà yìí dáadáa abiyamọ tòótọ́, gbàdúrà yìí dáadáa. Má jẹ́ kí oṣó àjẹ́ emèrè, má jẹ́ kí wọ́n gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Má jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Ẹ̀mí àgànná tí ń kiri kí àgbáyé, má jẹ́ gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́, má jẹ́ kí ẹ̀mí òkùnkùn gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Ẹ̀mí àgànná, ẹ̀mí ibi, ẹ̀mí òkùnkùn, ẹ̀mí oṣó, ẹ̀mí àjẹ́, ẹ̀mí mèrè láyé, má jẹ́ gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Mo rí àwọn ọmọ mi sínú ẹ̀jẹ̀ Jésù. Olúwa sàmìyè rẹ sí wọn lára, Olúwa sàmìyè rẹ sí wọn lára. Olúwa gbọ́ àdúrà yìí, Olúwa gbọ́ àdúrà yìí, Olúwa gbọ́ àdúrà yìí. Jésù Olúwa wa. Ẹ jẹ́ á lọ sínú ìwé Jóòbù orí kejìdínlọ́gbọ̀n, chapter 28. Job chapter 28, aka ẹsẹ̀ kẹta, verse 3. Job orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹta, Job chapter 28, verse 3. Verse 3, ẹ má gbọ́. Ó ní ènìyàn ni ó parí òkùnkùn, ó sì ṣe àwárí òkúta òkùnkùn àti ti inú òjìji ikú sí ìhà gbogbo. Ènìyàn ó parí òkùnkùn, ó ṣe àwárí òkùnkùn, ó sì ṣe àwárí òkúta òkùnkùn. Ó ṣe kí ni? Ó ṣe àwárí òkúta òkùnkùn àti inú òjìji ikú sí ìhà gbogbo. Àdúrà tó kàn tó fẹ́ gbà nísìn ni wípé òkúta kan wà tí wọ́n ń pè ní òkúta òkùnkùn. Tí wọ́n bá sọ sí inú ẹbí, a máa da ẹbí rú. Tí wọ́n bá sọ sínú ẹbí, ó máa ń fa ìbànújẹ́ sínú ẹbí. Ọmọ fa jẹ́ kí n fọ lápẹẹrẹ kan, ọ̀rọ̀ ó ti gbọ́ níwùsì yìí. Obìnrin kan wà tí mo rí kíní ẹ̀ lórí social media ní ìròyìn rẹ̀ ní UK. Ó nìkan ló dá àwọn ọmọ méjì ìtọ́. Ó dá àwọn ọmọ ìtọ́. Obìnrin sì ní iṣẹ́ gidi lọ́wọ́, dáhùn pé báyá ní nọ́ọ̀sì ni. Ó dẹ̀ train àwọn ọmọ yìí. Àwọn ọmọ méjì ní ọkùnrin làwọn méjèèjì. Ọ̀kan lára àwọn ọmọ méjèèjì yẹn ó sì wọlé ló sì mú ìbọn, ó sì pa ìyá ìdànù.
òkúta òkùnkùn nìyẹn. Ókè ṣé òun tọ́jú ọmọ yẹn ni, tí wọ́n fẹ́ jẹun ọmọ ni, àwọn kan wà tí wọ́n mọ́nítọ̀ ẹ̀ tí wọ́n fẹ́ kó jẹun ọmọ yẹn, tí wọ́n fẹ́ kó jẹun ọmọ yẹn, wọ́n á wá sọ òkúta, wọ́n sọ lu ẹni náà, wọ́n wá gbàdúrà, wà ní Olúwa òkúta tí a sọ láti inú òkùnkùn má jẹ́ kó ráàyè nínú ilé mi. Òkúta tá a sọ láti inú òkùnkùn má jẹ́ kó ráàyè nínú ilé mi. Tí a bá rí òkúta, ẹjẹ́ kọ́kọ́ gbà báyìí ná, kọ́kọ́ gbà, Olúwa òkúta tá a sọ láti inú òkùnkùn má jẹ́ ó ráàyè nínú ilé mi, má jẹ́ ó ráàyè lórí ọmọ mi, má jẹ́ ó ráàyè lórí iṣẹ́ mi, má jẹ́ ó ráàyè lórí iṣẹ́ ìránṣẹ́ mi. Ẹ jẹ́ gbàdúrà yìí dáadáa. Orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, òkúta tá a sọ láti inú òkùnkùn, Olúwa má jẹ́ ó ráàyè nínú ilé mi, má jẹ́ ó ráàyè nínú ayé ọmọ mi, má jẹ́ ó ráàyè lórí aya mi, má jẹ́ ó ráàyè lẹ́nu iṣẹ́ tí mò ń ṣe jẹun, má jẹ́ ó ráàyè lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ mi. Òkúta òkùnkùn má ṣe jẹ́ ó ráàyè, má jẹ́ ó ráàyè, má jẹ́ ó ráàyè, Olúwa má jẹ́ ó ráàyè, ẹ̀mí mímọ́ má jẹ́ ó ráàyè. Olúwa gbàdúrà, Olúwa gbàdúrà, Ọlọ́run ẹ̀mí mímọ́, Olúwa má jẹ́ ó ráàyè. Jésù Olúwa wa. Ṣẹ́rí, àwọn wo ni òkúta òkùnkùn máa ń target? Ìmọ̀ tájẹ̀tì tó bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, ìmọ̀ tájẹ̀tì oníṣẹ́ Ọlọ́run. Mo rí kinní kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan, táwọn ọmọ ìjọ yọgi, orí òrùlé ni pásọ̀ gbà sá jáde, wọ́n ní bọ́bá tó bẹ́ẹ̀ kọ́ máa bọ̀ ńlẹ̀. Èṣù ti sọ òkúta òkùnkùn sínú ìjọ yẹn, ó ti sọ òkúta òkùnkùn sí inú ìjọ yẹn, ó dẹ̀ fẹ́ fọ́ pátápátá. Wá gbàdúrà, Olúwa okòwò ló dálẹ̀ ni, ilé-iṣẹ́ ló dálẹ̀ ni, iṣẹ́ ìránṣẹ́ ló ní ni. Olúwa má jẹ́ kí òkúta òkùnkùn má jẹ́ kó ráàyè nínú ayé mi, má jẹ́ ó ráàyè nínú iṣẹ́ ìránṣẹ́ mi, má jẹ́ ó ráàyè nínú ìjọ mi. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́, òkúta òkùnkùn má jẹ́ ó ráàyè nínú ilé mi, nínú ayé ọmọ, má jẹ́ ó ráàyè, má jẹ́ ó ráàyè, má jẹ́ ó ráàyè, má jẹ́ ó ráàyè, ẹ̀mí mímọ́ má jẹ́ ó ráàyè. Olúwa gbọ́ tèmi, Jésù Olúwa wa. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún pé a kan wà tí òkúta òkùnkùn ó ń bá wọn fẹ́ra, ó ń bá wọn jagun lọ báyìí. Wá gbàdúrà, gbogbo òkúta òkùnkùn nínú ìdílé mi, nínú iṣẹ́ mi, ní iṣẹ́ ìránṣẹ́ mi, lórúkọ Jésù mo pa á láṣẹ, ẹ máa jáde lọ, ẹ máa jáde lọ, ẹ máa jáde lọ. Wàá pa á láṣẹ ni. Ohun tí language tẹ̀sù recognize òní violent language. Wàá wá sọ violent yẹn, wàá ní gbogbo òkúta òkùnkùn nínú iṣẹ́ ìránṣẹ́ mi, nínú ìdílé mi, nínú ayé mi, inú ẹlòmíì inú omi ara wọn jù sí, ó di cancer sí lára, ó di cancer sí lára. Ẹlòmíràn wọ́n jù sínú ẹ̀jẹ̀ ara, ó di nǹkan mi. Wá gbàdúrà, gbogbo òkúta òkùnkùn nínú àgọ́ ara mi, gbogbo òkúta òkùnkùn nínú iṣẹ́ mi, gbogbo òkúta òkùnkùn nínú ayé ọmọ mi, tó jẹ́ pé ó sọ ọmọ tó ní kó jókòó tẹ́lẹ̀ kò jókòó mọ́. Olúwa gbogbo òkúta òkùnkùn tá a sọ sínú ayé ọmọ yìí, ó yá jáde lọ lórúkọ Jésù, ó yá jáde lọ, ó yá jáde lọ, ó yá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lórúkọ Jésù. Mo tẹnu bíbọ ẹ̀jẹ̀ Jésù ní wákàtí ọ̀wọ̀ yìí, gbogbo òkúta òkùnkùn nínú iṣẹ́ ìránṣẹ́ mi, nínú ìrìn àjò mi, nínú ìdílé mi, nínú ayé ọmọ ni, nínú ayé aya ni, nínú ìrìn àjò mi, wọ́n pa á láṣẹ, ó yá jáde lọ, ẹ 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 jáde lọ lórúkọ Jésù. Ẹ máa jáde, 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 ẹ máa jáde lórúkọ Jésù. Ẹ máa jáde, ẹ máa jáde, ẹ máa jáde. Jésù Olúwa wa. Àdúrà àbò afẹ́ gbà báyìí. Ẹ jẹ́ lọ sí Psalm 91 verse 4. Verse 4. Ẹ má jẹ́ ká kánjú lórí àdúrà yìí. Èmi ló yẹ kí n kánjú torí ọ̀nà pọ̀ fún mi lónìí. Ṣùgbọ́n àdúrà ó ṣe pàtàkì. Kí ni ìkánjú téèyàn ń kánjú? Tẹ́ pé ibi tó ń lọ yẹn àfi kó fàdúrà síwájú. Tó wá kọ̀ tó fàdúrà yẹn sílẹ̀ ńlé, Ọlọ́run jẹ́ kéèyàn ṣàṣeyọrí ní ìrìn àjò yẹn. Ẹ já wo Psalm 91. Psalm 91 verse 4. Psalm 91 verse 4. Ó kà báyìí pé ó ní yóò fi ìyẹ́ rẹ̀ bò ọ́, abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ ò gbẹ́kẹ̀lé, òtítọ́ rẹ̀ yóò ṣe asà àti àpáta rẹ̀. Wá gbàdúrà. Olúwa dáàbò bò mí tọmọtọmọ, dáàbò bò mí tọmọtọmọ lè tó kùkọ́ dé ìparí nínú gbogbo rògbòdìyàn tí ń káàkiri àgbáyé. Olúwa dáàbò bò mí tọmọtọmọ. Kò síbi tí ìṣẹ̀lẹ̀ ò kì í sí. Àwọn ọmọ Ọlọ́run kan ní ń bọ̀ láti ìpàdé àdúrà ìṣọ́ òru lónìí
wọ́n gbé ọkọ̀ bọ̀ wọ́n dé àgbègbè bí Ẹdẹ yẹn ó làwọn Haúsá Fúlàní ní ẹjọ́ sí wọn tìbọn ti jágàmù ńlá ṣùgbọ́n àwọn ọmọ Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fèdèfọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fèdèfọ̀ wọ́n ń fèdèfọ̀ ìkan wọ́n fà kan yọ láti inú bẹ̀ wọ́n gbé idà sókè láti fi gé ṣùgbọ́n idà yẹn dúró idà yẹn ò lè ṣiṣẹ́ Ọlọ́run kó wọn yọ Ọlọ́run fàánú kó wọn yọ n tẹ́ pè ní ààbò Ọlọ́run nìyẹn Olúwa dáàbò bò mí tọmọtọmọ nínú rògbòdìyàn tí ń káàkiri àgbáyé nínú ìdààmú tó wà káàkiri àgbáyé ṣe aláàbò fún ìdílé mi ṣe aláàbò fún àwọn ọmọ mi má jẹ́ a fi ẹ̀jẹ̀ àwọn ọmọ mi má jẹ́ a fi ẹ̀jẹ̀ èmi náà ṣe tutù ìdààmú tí ń ṣẹlẹ̀ kò síbi tí ò kí ń ṣẹlẹ̀ o ṣebí sùkúù kan náà wà lamẹ́ríkà ń bí tí wọ́n sì pa 19 people lẹ́ẹ̀kan ṣoṣo wọ́n sì pa 19 people ìdílé kan náà ti jáde wá a ò fi yọ̀ wọ́n kì í ṣe ìròyìn tó mú àlàáfíà wá wọ́n gbàdúrà Olúwa ṣaláàbò fún mi ṣaláàbò fún ìdílé mi mo bẹ̀bẹ̀ jẹ́ Kristi sáyé mi mo bẹ̀bẹ̀ jẹ́ Jésù sórí àwọn ọmọ mi ẹ jẹ́ á gbàdúrà yẹn dáadáa orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ mo bẹ̀bẹ̀ jẹ́ Jésù sórí ayé mi sórí ọmọ sórí aya ẹ̀jẹ̀ Jésù sàmìlẹ́sí mi lára sàmìlẹ́sí mi lára sàmìlẹ́sí mi lára tọmọtọmọ sàmìlẹ́sí àwọn ọmọ mi lára sàmìlẹ́sí ilé mi lára gbogbo ibi tí bá ń lọ àti àwọn ọmọ bíkíbi tí mo lẹ́bí dé gbogbo tí mo léèyàn dé ẹ̀jẹ̀ Jésù sàmìlẹ́sí wọn lára pàwọn ọmọ kò ní ibi pàwọn ọmọ kò ní ibi Jésù Olúwa wa Psalm 91 verse 5 and 6 ọkà báyìí pé ó ní ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn tàbí fún ìparun tí ń runi lé ọ̀sán gangan wàá gbàdúrà wà ní Olúwa pa èmi àti ìdílé mi mọ́ kúrò lọ́wọ́ ọfà tí ń rìn kiri nínú òkùnkùn àti fún ìparun tí ń rìn kiri ní ọ̀sán gangan ìparun rìn kiri ní ọ̀sán gangan ọfà rìn kiri ní òkùnkùn Olúwa pa èmi àti ìdílé mi mọ́ ṣe aláàbò mi ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé mi ò lọ́lọ́run mìíràn Olúwa ṣàánú mi ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù Ọlọ́run tó ní ayé Ọlọ́run tó ní ọ̀run Olúwa ṣaláàbò mi fi ààbò bò mí tọmọtọmọ lórúkọ Jésù ṣe aláàbò fún mi ṣe aláàbò fún mi ṣe aláàbò fún mi ṣe aláàbò fún mi fún ìdílé mi fún àwọn ọmọ mi ṣe àṣàmì rẹ sí mi lára tọmọtọmọ Olúwa pa wá mọ́ kúrò nínú ibi dáàbò rẹ bò wá kúrò nínú àjàkálẹ̀ àrùn búburú kúrò nínú ọfà èyí tí ń fò kiri ní òkùnkùn Olúwa fún ìparun tí ń run ní ọ̀sán gangan Olúwa ṣaláàbò wa Olúwa ṣaláàbò wa Olúwa mo bẹ̀bẹ̀ jẹ́ Kristi sórí ọmọ sórí aya sórí ara mi ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù Jésù Olúwa wa àdúrà tá a fẹ́ gbà yìí ó ṣe pàtàkì ó ṣe pàtàkì àwọn ẹlòmíì kan máa ń ní òun ò tiẹ̀ gbàdúrà kẹ́mi òun gùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà tí ẹ̀mí èèyàn bá gùn láyé yìí ọ̀pọ̀ ẹlòmíì wà lọ́jọ́ pé ọ̀run àpáàdọ́yọ parí ẹ̀ sí ṣùgbọ́n torí pé ẹ̀mí rẹ̀ gùn Ọlọ́run fún láǹfààní láti ṣe àtúnṣe ọ̀nà ẹ̀ láti mú ọ̀nà rẹ̀ tọ́ níwájú Ọlọ́run nítorí pé ó ní ẹ̀mí gígùn ó sì make heaven ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹni tó jẹ́ oníṣẹ́ Ọlọ́run bàbá wa ní Olúwa wọ́n sọ̀rọ̀ ẹnìkan fún wa wọ́n máa ní bọ̀dà Moses nígbà tí wọ́n sì ń serve as youth corper ó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ bí tí wọ́n dẹ̀ ti ń ṣe youth corper wọn bóyá ní kinní kankan bóyá ilẹ̀ tí wọ́n gbẹ́ kinní yẹn kan ta sí bóyá ta sí nímú and that was the end wọ́n láwọn bá dẹ̀ kóra jọ àwọn ọmọ Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà Olúwa dá padà ẹ̀mọ́ dá padà bàbá dá padà Ọlọ́run gbọ́ Ọlọ́run dá padà nígbà tó Ọlọ́run dá padà bóyá Moses wá ṣàlàyé fún wọn pé ẹ jọ̀ọ́ ẹ fi mí sílẹ̀ mo ti ń rest níbi tí mo ti ń sinmi ẹ fi mí lẹ̀ jẹ́ kí n máa lọ wọ́n dẹ̀ rí i pé heaven ló lọ ṣùgbọ́n tí mo wá fẹ́ mú jáde ń sìn ẹ wo bàbá wa ní Olúwa bí Ọlọ́run ṣe wá ẹ wo level àkókò tí wọ́n wà ń gbà wọn ò tí ì jẹ́ ọba sí àrídì ń gbà ẹ wá wo ọ̀nà tí Ọlọ́run ti gbà lò wọn káàkiri gbogbo àgbáyé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ destiny tí Ọlọ́run ti gbé dìde láti pàṣẹ wọn ara wọn ìní àwa ti jáde torí àkókò tí wọ́n ṣe rí yẹn àwọn tí ẹ̀yà àti àsínú stain rárá ṣùgbọ́n Ọlọ́run ti pé àwa náà wà lára àwọn destiny tí wọ́n máa build àti àwọn many destiny tí wọ́n bá ti wá lọ síwájú àkókò yẹn ń kọ́ tí wọ́n bá dé heaven sìn kí ni ìràwọ̀ yẹn ṣe máa rí àǹfààní tí mo ń sọ wípé ó wà nù kí ẹ̀mí ènìyàn kó gùn nìyẹn wá gbàdúrà ẹ jẹ́ ká ka
Proverbs chapter 3 verse 2. Ó nítorí ọjọ́ gígùn àti ẹ̀mí gígùn àti àlàáfíà ni wọ́n ó fi kún fún ọ. Wà ní Olúwa bá èmi àti ìdílé mi dá májẹ̀mú ẹ̀mí gígùn. Bá èmi àti ọmọ àti aya, Olúwa bá wa dá májẹ̀mú ẹ̀mí gígùn. Olúwa bá èmi àti ìdílé mi, Olúwa bá wa dá májẹ̀mú ẹ̀mí gígùn. Ẹ jẹ́ gbàdúrà yẹn. Orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, mo ké pè ọ́ ní wákàtí ọ̀wẹ́. Bàbá bá mi dá májẹ̀mú ẹ̀mí gígùn táyà tọmọ. Olúwa bá mi dá májẹ̀mú ẹ̀mí gígùn tára tọmọ. Wọ́n mi wọnú májẹ̀mú ẹ̀mí gígùn lọ. Olúwa ṣe, ẹ̀mọ́ dáhùn, Olúwa dáhùn, Olúwa ṣe. Jésù Olúwa wa. Ẹ máa kọ àdúrà yẹn sílẹ̀. Àdúrà tá ẹ máa gbà lóòrèkóòrè ni. Torí àkókò wa, ọjọ́ tí ẹ ti lọ, ṣùgbọ́n ẹjá wo ìwọ̀nba ìta lè gbà sí. Tó bá di ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, àkókò tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí orílẹ̀-èdè àti ìjọ Ọlọ́run. A fi gbàdúrà lè gbàdúrà débẹ̀ lẹ́nìí. Proverbs chapter 9 verse 11. Chapter 9 verse 11. Ìwé òwe orí 9 ẹsẹ̀ 11. Ọkọ̀ báyìí pé ó ní nítorí nípasẹ̀ mi ni ọjọ́ rẹ yóò máa lé sí àti ọdún rẹ iye rẹ yóò máa lé sí. Wà ní Olúwa jẹ́ kí ọjọ́ mi máa lé sí tọmọtọmọ, kí ọdún mi máa pọ̀ sí tọmọtọmọ, má jẹ́ kí n dínkù. Olúwa má jẹ́ n dínkù. Nígbà tí a wà nígbà tá a ṣe Yorùbá communication, mo gba degree lórí ẹ̀. Gírí kan wà tí wọ́n kọ́ ní débì kan nínú odù Ifá kan. Wọ́n ní ẹ̀mí ọmọ Olódùmarè. Ẹ̀mí, wọ́n ní bí ẹ̀mí ò bá bọ́, ire owó ń bẹ. Bí ẹ̀mí ò bá bọ́, ire ọmọ ń bẹ. Bí ẹ̀mí ò bá bọ́, ire gbogbo ń bẹ. Ẹ̀mí ọmọ Olódùmarè. Yẹn ni pé àwọn tọ̀hún yẹn náà gan gbàgbọ́ pé wọ́n mọ̀ wípé àwọn àǹfààní wà nígbà tí ẹ̀mí bá wà láyé. Tí ẹ̀mí bá ń bẹ, ìrètí sì wà. Tí èṣù bá ń tẹ lómi pé lọ́kọ̀ mi suicide, kí ló tún dúró ṣe láyé? Ẹ̀mí èṣù ló sọ̀rọ̀ yẹn o. Ó ti rí ògo tó fẹ́ kàn, ògo tó kàn kò ní ló ṣe wá gbé àmọ̀ràn yẹn wá pé the next thing ni pé kò para ẹ̀. Toró mọ̀ wípé tó bá para ẹ̀, ògo tó ń bọ̀ yìí ó fi bà kingdom òun jẹ́. Àwọn destiny mi wà tó fi gbé wọn dìde. Nítorí ìdí èyí, láti ní ẹ̀mí gígùn, Olúwa jẹ́ kí ọdún mi kó máa lé sí tọmọtọmọ. Ọdún mi kó máa lé sí. Mi ò gbọ́dọ̀ kú kékeré. Olúwa mi ò gbọ́dọ̀ sánkú tọmọtọmọ. Ọmọ mi ò gbọ́dọ̀ sánkú. Aya mi ò gbọ́dọ̀ sánkú. Olúwa sàmìyè rẹ sí mi lára. Sàmìyè rẹ sí mi lára. Olúwa gbọ́ àdúrà yẹn, jẹ́ gbàdúrà yìí dáadáa. Orúkọ Jésù. Olúwa sàmìyè rẹ sí mi. Olúwa sàmìyè rẹ sí mi lára. Sàmìyè rẹ sí mi lára tọmọtọmọ. Sàmìyè rẹ sí mi lára tilétilé. Olúwa má jẹ́ n sánkú. Má jẹ́ kọ́mọ mi ó sánkú. Olúwa gbọ́ àdúrà yìí. Jésù Olúwa wa. A padà sí 91 verse 16. Psalm 91 verse 16. Oníkàkà báyìí. Àdúrà yẹn ti lọ sópin díẹ̀díẹ̀ náà nìyẹn. 91 verse 16. Let's read verse 16. Ó ní ẹ̀mí gígùn ni èmi ó fi tẹ́ ẹ lọ́rùn, èmi ó sì fi ìgbàlà mi hàn án. Àní Olúwa, ẹ̀mí gígùn rẹ, Olúwa fi tẹ́ mi lọ́rùn tọmọtọmọ. Fi ẹ̀mí gígùn tẹ́ mi lọ́rùn tọmọtọmọ. Ẹ̀mí gígùn fi tẹ́ mi lọ́rùn tọmọtọmọ nínú ìbùkún, nínú ọlá, nínú ìgbéga, nínú ayọ̀ àti ìdùnnú. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, ẹ̀mí gígùn, Olúwa fi tẹ́ mi lọ́rùn tọmọtọmọ. Olúwa fi tẹ́ mi lọ́rùn tọmọtọmọ. Àtèmi àti ìdílé mi, Olúwa fi tẹ́ mi lọ́rùn tọmọtọmọ nínú ọlá, nínú ìbùkún, nínú ìgbéga, nínú ayọ̀. Olúwa ṣe bẹ́ẹ̀. Olúwa ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Isaiah 46 verse 4. Ó ní àní títí dé ọjọ́ ogbó èmi náà ni. Àní títí dé ewu ni èmi ò fi rù yín. Èmi ti ṣe, èmi ò sì gbé ní tòótọ́, èmi ò rú, èmi ò sì gbàlà. Ìlérí Ọlọ́run lélẹ́yìí títí di ọjọ́ ogbó. Yẹn pé tí Ọlọ́run fúnra rẹ̀ bá ń rù ọ́ tó ń kárí ẹ títí di ọjọ́ ogbó, ò ní ṣaláìní, ọkàn rẹ̀ ó balẹ̀, ìdílé rẹ̀ Olúwa mo yọ̀ǹda ìdílé mi lé ọ lọ́wọ́ títí dọjọ́ ogbó.
Olúwa títí dọjọ́ ogbó. Wà ní Olúwa bá mi dá májẹ̀mú àlàáfíà ọjọ́ ogbó tọmọtọmọ. Bá mi dá májẹ̀mú ẹlòmíì wà ọjọ́ ogbó rẹ̀. Yóò mọ kábàámọ̀ pé òun bá ti kún kékeré. Ṣùgbọ́n má ṣe tèmi bẹ́ẹ̀. Bá mi dá májẹ̀mú àlàáfíà, májẹ̀mú ìbùkún ọjọ́ ogbó tọmọtọmọ. Ẹlòmíì wà ògo àárọ̀ orí lò, ògo ọ̀sán orí lò, ṣùgbọ́n ògo àṣálẹ́ kò rí lò. Mo fẹ́ rí ògo mẹ́tẹ̀ẹ̀ta lò. Ògo àárọ̀, ògo ọ̀sán, ògo àṣálẹ́. Olúwa jẹ́ n rí lò tọmọtọmọ. Olúwa mú mi wọnú májẹ̀mú àlàáfíà ọjọ́ ogbó. Mú mi wọnú májẹ̀mú ìdẹ̀ra ọjọ́ ogbó. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ mú mi wọnú májẹ̀mú àlàáfíà ọjọ́ ogbó. Olúwa gbọ́, ẹ̀mọ́ dáhùn. Olúwa ṣe, ẹ̀mọ́ ṣe. Olúwa gbọ́ àdúrà yìí. Jésù Olúwa wa. Wà ní Olúwa jẹ́ n rí ògo òwúrọ̀ àti ògo ọ̀sán àti ògo àṣálẹ́ lò tọmọtọmọ. Ẹ jẹ́ á sọ di àdúrà. Orúkọ Jésù Olúwa jẹ́ n rí ògo òwúrọ̀, ògo ọ̀sán, ògo àṣálẹ́. Olúwa jẹ́ n rí lò tọmọtọmọ. Olúwa ṣàánú fún mi. Olúwa bá mi dá májẹ̀mú ògo ọjọ́ ogbó. Olúwa gbọ́, ẹ̀mọ́ dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Jésù Olúwa wa. Finally for the family, Proverbs chapter 17 verse 6. Proverbs 17:6. 17:6. Ó ní ọmọ ni adé arúgbó. Ògo àwọn ọmọ sì ni bàbá wọn. Wà ní Olúwa fi ọmọ dé mi ládé ogbó. Fi ọmọ kọmọ rí àwọn ọmọ rẹ kínú ẹ máa dùn, kí ọkàn rẹ kó máa balẹ̀. Olúwa fi ọmọ fi dé mi ládé ọjọ́ ogbó. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Olúwa fi ọmọ fi dé mi ládé ọjọ́ ogbó. Olúwa fi ọmọ dé mi ládé ọjọ́ ogbó. Olúwa ṣe o. Jésù Olúwa wa. Àmín. Fún orílẹ̀-èdè ẹ jẹ́ á gbàdúrà. Olúwa nítorí àwọn àyànfẹ́ dáwọ́ mẹ̀mí ogun dúró lágbàáyé. Ọlọ́run ti sọ wípé ẹ̀bá Matthew 24 verse 6 to 7. Ó ní orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè. Olúwa ṣùgbọ́n nítorí àwọn àyànfẹ́ dáwọ́ mẹ̀mí ogun dúró ní àgbáyé. Ogun tó ja orílẹ̀-èdè Nàìjíríà, Olúwa gbà ní àgbáwọlẹ̀. Ogun ìpànìyàn tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà, Olúwa gbà ní àgbáwọlẹ̀. Gbogbo wọn tó wà nínú ìdí ìpànìyàn tí ń lọ ní Nàìjíríà, Olúwa dojú ìjà kọ wọ́n. Jẹ́ kí ogun ọ̀run kó dojú ìjà kọ wọ́n. Afẹ́fẹ́ tó ń fẹ́ kó bá wọn jagun, oòrùn tó ń ràn kó bá wọn jagun, ilẹ̀ tí wọ́n ń tẹ̀ kó bẹ̀ sí ní bá wọn jagun, oúnjẹ tí wọ́n ń jẹ kó bẹ̀ sí ní dìde ogun sí wọn. Gbogbo wọn tí wà nídìí ìtàjẹ̀sílẹ̀ tí ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà, bó jẹ́ Boko Haram ni o, bó jẹ́ bandit ni o, bó jẹ́ àwọn agbénisowó, àwọn ritualist ni o, Olúwa dìde ogun sí wọn. Olúwa dìde ogun sí wọn. Fún wọn ní àkámọ́, máa tú àṣírí wọn. Olúwa kọlù wọn nínú ọwọ́ ìbínú rẹ̀. Lidadi azuri ataba maya kadu ida waratali aji makuri samaka mirutali ada shindika mirutali ada maka sandakari ata. Ó yá gbàdúrà ìdádá gbàgídí lórúkọ Jésù. Ọlọ́run tó nípa àti agbára gbogbo tó wà nídìí ìtàjẹ̀sílẹ̀ ètò ńlẹ̀ orílẹ̀-èdè àgbáyé, orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jọ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ̀mí ṣòfò. Ọlọ́run ẹ̀mí mímọ́, bóyá àwọn tí wọ́n ṣògùn owó ni, bóyá àwọn bandit ni, bóyá àwọn Boko Haram ni, Olúwa mú ẹ̀san wá sí ìrántí lónìí. Afẹ́fẹ́ tó ń fẹ́ kó bá wọn jagun, oòrùn tó ń ràn kó bá wọn jagun, lórúkọ Jésù aṣọ tí wọ́n wọ̀ kó dìde ogun sí wọn, irinṣẹ́ ogun tí wọ́n kó dání, Olúwa jẹ́ ó dìde ogun sí wọn. Olúwa a fẹ́ àlàáfíà ní orílẹ̀-èdè yìí. A fẹ́ kí Olúwa kó jọba. Gbogbo aṣọ ìnira tó wà lórílẹ̀-èdè náà, Olúwa bọ́ sọnù. Gbogbo àwọn igi ìnira tó wà lórílẹ̀-èdè yìí, Olúwa wú wọn dànù. Ẹ má wú wọn dànù. Olúwa wú wọn dànù. Olúwa wú wọn dànù. Olúwa gbàdúrà. Jésù Olúwa wa. Ẹ jẹ́ gbàdúrà ẹyọkàn fún ìjọ. Olúwa sọ ìjọ jí. Bíbélì wípé nínú ìwé Matthew orí 24 ẹsẹ̀ 12, ó ní ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò sì di tútù. Ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò ṣe kí ni? Yóò sì di tútù. The love of many shall wax cold. Láti ìgbà tí COVID-19 ti ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ believe kákan jókòó sórí social media báyìí nìkan lásán. Ẹlòmíì tí ẹ fi ń yangàn, èmi ò lọ church mọ́, mi ì lọ church mọ́, mi ì dáadáa mẹ́wàá mọ́. Àwọn tí ń close down church inú ẹ̀dẹ̀ ń dùn. Ọgbọ́n pé ní àwọn ibì kan lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n close, àwọn ẹlẹ́sìn mìíràn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ra àwọn ìjọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní ra àwọn building tí
tí àwọn churches ń lò because they could no longer maintain it. Who are the church? Ìwọ ni. Ìwọ náà close down yẹn. Ìwọ ló close down ara yẹn. O close down ogun ayé ẹ̀ nìyẹn. Kò sí ibi tí wọn kì í ti dáwó fún ìlọsíwájú iṣẹ́ tí wọ́n ń ṣe. Bóyá bọ́bá òbò wà ní ẹgbẹ́ òkun àwọn abọ̀rìṣà ń dáwó láti tún temple wọn ṣe láti ṣèrúbọ. Ẹnìkan ti sọ fún mi gbà kan ó láyọ̀ láyọ̀ nílé Olúwa ó nígbà tó ń wà ní ẹgbẹ́ awo ó lóun ò tó bẹ́ẹ̀ láti lè tìṣẹ́jú márùn. Ó ní àìmọye ìgbà ló máa kúnlẹ̀ tó mọ máa rá báyìí ó ní kán tó wá sọ̀sọ̀ pé òkè kó tó lè rí gbàdé wàá lọ rẹran báyìí wàá lọ ra nǹkan báyìí owó tó máa ná ní every time ní ibo dẹ̀ lẹni tí mò ń wí. Ó ní sẹ́mọ̀ pé business bọ́bá ti pẹ́ lẹ́nu kó tó dé báyìí bóyá go slow mú àbí nǹkan kan yọ́sẹ̀ jẹ́. Ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa church lé ni wọ́n á léètì dé. Wọ́n ní kan sọ̀dá mẹ́wàá lásán á di wípé tá à ń sọ káàkiri gbogbo àgbáyé kí náà fi maintain church kí náà fi build church. Wọ́n ti believe pé pastor ló ń kówó wọn jẹ o kíní kan ló kò tiẹ̀ síbi tí àti ń kówó jẹ. Ìgbà tí mò ń gbọ́ ètò bàbá orí ọ̀rọ̀ Yorùbá Nation lánàá tí wọ́n sọ pé bàbá Akíntóyè kówó jẹ o kíní kan kówó jẹ o lágbájá kan kówó jẹ o mo wá rẹ́rìn mo ní ó ṣe wá ba àwọn ènìyàn jẹ báyìí. Mo rántí ìgbà tí wọ́n fi wá jẹ committee community àwọn tí ọ̀dáwó kankan náà ń pariwo wọ́n kówó jẹ o wọ́n kó whereas àwọn tó wà nínú kíní yẹn owó ara wọn ni wọ́n ná bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń rí nìyẹn. Anything tó bá ti jẹ́ owó is to some people it should low as a demonic to pull them out of the church, to pull them out of the presence of God, and to pull them from doing something good. Nígbà tí COVID-19 ti lọ sí ṣé ìfẹ́ rẹ̀ ò ti tutù ṣé ó ń gbàdúrà bí tìgbà kan mọ́ ǹjẹ́ quiet time yẹn lọ bí tìgbà kan mọ́ ó mọ̀ lọ church mọ́ Sunday school jọ́wọ́ ló ti attend ẹgbẹ̀yìn ó lọ mọ́ wá gbàdúrà. Olúwa dáná ìsọjí sínú ìjọ rẹ̀. Olúwa sọ ìjọ jí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì tó kó bá ìjọ tí ìjọ wá rẹ̀wẹ̀sì tẹ́ pé kó tó wàásù ìrere gan ọgbọ́dọ̀ mọ pẹ́pẹ́ kó tó wàásù òtítọ́ ni Ọlọ́run rán wa ni àwa sì sọ fún ayé Olúwa dá ìfẹ́ rẹ padà sínú ìjọ. Omi tútù omi ìrẹ̀wẹ̀sì tí èṣù bù sínú ìjọ Olúwa dáná sun jẹ́ kó gbẹ dànù. Olúwa dáná ìsọjí kalẹ̀. Olúwa sọ èmi jí jẹ́ kí ìsọjí yẹn jẹ́ kó bẹ̀rẹ̀ láti inú ayé mi. Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ láti inú ayé mi. Jẹ́ kí ìsọjí ńlá ó bẹ̀rẹ̀ nínú ìjọ. Gbogbo ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ẹ̀mí ìlọ́wọ́wọ́ Olúwa báwí nínú ìjọ. Olúwa báwí ẹ jẹ́ á gbàdúrà yìí dáadáa. Ẹ jẹ́ á gbàdúrà ẹlòmíì àwáwí ni lágbájá kan sẹ̀ ń òun lọ ṣọ́ọ̀ṣì mọ́ ó lọ bòmí wọ́n tún sẹ̀ òkú wá jókòó lé mo bẹ́ẹ̀ nìkan pàdé ó lóun lọ ṣọ́ọ̀ṣì wọn tó ó ní kinní kan ìgbà tó ń wá Nàìjíríà òun bá ṣe báyìí ó lóun lọ ṣọ́ọ̀ṣì mọ́ mo lóun lọ ṣọ́ọ̀ṣì ó lóun gbàdúrà lé òun ṣe kinní kan ni oríṣiríṣi rúmọ̀ ládẹ̀ tí wàá gbọ́n pa ẹ̀ pẹ̀lú àwọn ó wá ń dẹ́ṣẹ̀ kọ̀kọ̀ ó wá rọ̀ lọ́rùn kò tiẹ̀ jára nù rárá. Mo ní ẹ̀wọ̀n tẹ́ni ó jókòó sínú ẹ̀ṣẹ̀ ó ń dára rẹ̀ láre. Ṣùgbọ́n tó bá wà nínú church wàá gbọ́ ìwàásù wàá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ ọ́ jí. Olúwa omi ìrẹ̀wẹ̀sì tí ètò dà sí mi lọ́kàn yìí Olúwa bọ́ kúrò láyé mi. Aṣọ ìrẹ̀wẹ̀sì tá a gbé wọ̀ mí Olúwa bọ́ kúrò lọ́rùn mi. Olúwa sọ ìjọ jí ẹ̀gbọ́n sọ ìjọ jí Olúwa sọ ìjọ jí Olúwa dáná ìjọ jí Olúwa sọ èmi pàápàá jí. Send down revival Lord, let it begin in my soul. Holy Ghost revival, the Pentecostal power. Send down revival Lord, let it begin in my soul. Holy Ghost revival, the Pentecostal power. Gbọ́wọ́ ọ̀tún rẹ̀ lé orí orúkọ Jésù. Linda di Azuria Yakatindaria Wamakakinta Ruazinia Wayakakuli Ita Masundika Libra Masitari Aza. Olúwa wípé kó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ọmọ yẹn lé Ọlọ́run lọ́wọ́ báyìí. Olúwa bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run sọ̀rọ̀ pa ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. Máa bá Ọlọ́run sọ
àbí àwọn nǹkan kan tó fẹ́ kọ́ Ọlọ́run ṣe fún ìdílé ẹ máa bá Ọlọ́run sọ máa nǹkan báyìí Olúwa ṣe fún ìdílé mi ogun báyìí ń jà mí Olúwa bá mi ṣe mi tatundalia wayaka kuri aza wayaka kuri ata maru adia auli kata waratali ajima kuri iza waratali aja wayama undika muntadi anuri azida kayaka ruata miratali ada lembromo kosintaria zunika robra makashandika ketre bó ti ń wí yẹn àdúrà rẹ gbà lórúkọ Jésù bó ti ń wí yẹn Olúwa mú wọlé àṣẹ lọ gbogbo àdúrà tó ti gbà láàárọ̀ yìí Olúwa sọ di ẹ̀rí fún èmi àti ìwọ Olúwa sọ di ẹ̀rí fún wa lẹ́yìn àdúrà yìí lọ ra àánú gbà o lẹ́yìn àdúrà yìí lọ ṣe rere o ògo rẹ kó fọhùn ògo ọmọ yẹn kó fọhùn gbogbo òkúta òkùnkùn nínú ìdílé rẹ mo fi gégùn kó jáde lọ bẹ́ẹ̀ gbogbo òkúta òkùnkùn ní ìdílé wa nínú ìdílé mi nínú ìdílé rẹ mo fi gégùn lónìí kó jáde lọ bẹ́ẹ̀ agbára Ọlọ́run kó gba àkóso ògo Ọlọ́run kó farahàn ìmọ́lẹ̀ kó tàn ìmọ́lẹ̀ kó tàn ìmọ́lẹ̀ kó tàn gbogbo alágbára tó ń ja orílẹ̀-èdè Nàìjíríà lógún Olúwa gbàgbára lọ́wọ́ yín lónìí ẹ̀mọ́ gbàgbára lọ́wọ́ yín lónìí Olúwa gbàgbára lọ́wọ́ yín lónìí yóò adi àsí wàríà tùndíkà wàmàlì àdá wàyáka tùndálíà zuni wàrátàlì wàkìndarù mayaka kúrìà zàmátìndálíà wàrátàlì àbà mayaka kídarù wàzíra líntà mùkázàndíkà Olúwa jọba lórúkọ Jésù mo ní Olúwa jọba ní orúkọ Jésù Olúwa jọba nínú ìdílé yẹn Olúwa jọba lórílẹ̀-èdè yẹn Olúwa jọba lẹ́nu iṣẹ́ yẹn Olúwa jọba lórúkọ Jésù Olúwa gba ìjọba òkùnkùn kó fàya ìjọba ọ̀tá kó fàya ìjọba gbénipa kó fàya lórúkọ Jésù kí àlàáfíà kó jọba ní orúkọ ti Baba ti Ọmọ ti Ẹ̀mí Mímọ́ Jésù Kristi Olúwa wa Amen. Tó bá di ká tó ṣe oore ọ̀fẹ́ tó bá di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run a gbàdúrà self deliverance ìtúsílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ní a gbọ́dọ̀ ṣe ìtúsílẹ̀ ó ní láti dúró de special revival kan tó ṣe ìtúsílẹ̀ yẹn wà á rí pé ọwọ́ Ọlọ́run á kàn ọ́ níbi tó bá wà wọ́n gan wà á mọ̀ ipò gba ìtúsílẹ̀ ẹlòmíràn aláàrẹ ti yàtọ̀ kò ẹlòmíì ó ń ríran tẹ́lẹ̀ kò ríran mọ́ ẹlòmíì ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀ kò gbọ́ mọ́ Ọlọ́run fẹ́ jí ọ dìde Ọlọ́run fẹ́ ṣe ohun tuntun nínú ayé ẹ̀ Olúwa bùkún fún wa yóò dára fún wa àlàáfíà Ọlọ́run á máa bá wa gbé ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Tí àdúrà bá máa wáyé ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án á sẹ̀ǹdì ẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Zoom àdẹ́ ṣe ìpolongo ẹ̀ lórí Facebook ẹ máa fojú sọ́nà. Shall we share the grace together in fellowship? Ní ọ̀la ẹ jẹ́ á pàdé ní church. Ìfòròyìn agbára kan wà tí Ọlọ́run fẹ́ ṣe gbogbo àwọn ọmọ kéékèèké gbogbo wọn àti ọ̀dọ́ àti ìdílé rẹ̀ ẹ jẹ́ á pèsè sí church lọ́la yóò ní agbára. Bó bá ń bọ̀ ra ìgò òróró kan dání fún ìdílé rẹ̀ ra ìgò òróró kan dání fún ìdílé rẹ̀ Ọlọ́run fẹ́ jẹ́wọ́ agbára rẹ̀ Ọlọ́run fẹ́ pàṣẹ àwọn ire kan sínú ayé rẹ̀ yóò dára fún wa o. Shall we share the grace together? The church is located at the Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Yoruba Parish, located at number 11965, Bisonet Street, Suite 106E, Houston, Texas, 77099, Ibelawa. Aago mẹ́sàn-án òní workers meeting bẹ̀rẹ̀, mẹ́sàn-án àbọ̀ òní Sunday school bẹ̀rẹ̀. Ẹ má pàdánù Sunday school. Olúwa bùkún fún wa o. Olúwa ràn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Ìbùkún òní ọ̀rọ̀ rẹ máa já sí, ògo lọ̀rọ̀ yẹn máa já sí. Ẹ lè pè mí lórí aago ẹni tó bá fẹ́ lórí +1 281 857 3658 +1 281 857 3658. Shall we share the grace together in fellowship? The grace of our Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Jẹ́wúrí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ́ ti Ọlọ́run, ìdápọ̀ ti Ẹ̀mí Mímọ́, kó sọ̀kalẹ̀ kó mọ́ bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Amen. Surely goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Lay your hand on your chest. Kó wá sọ ní èdè abínibí ẹ pé ní tòótọ́
ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn lọ́jọ́ ayé mi gbogbo àti títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Hallelujah méje o. Hallelujah. 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 Ẹ ṣé o, Olúwa yóò bùkún fún yín o. God bless you. God bless you, Daddy. The Lord bless you and your family. Amen. God bless you. More anointing, sir. Amen. More anointing in the name of Jesus. Amen. God bless you, ma. God bless you. Mommy Ugutuji, God bless you. Mommy Aditoru, God bless you. There's another number. Mommy Abimbola, Mommy Beatrice, Mommy Elizabeth, Mommy Felicia Odun, Mommy Adedeji, Mommy Awotunde, God bless you. So many people. Mommy Motrayo Alalade, Mommy Olufunke, Olutimeyin, God bless you. Láti Nigeria, Gbowonya darapọ̀ mọ́ wa. I saw Sister Asagba Paula, God bless you. God bless you. Ẹ ṣé púpọ̀. We have about 16 people participants. God will bless you in Jesus' name. Àwọn dáàdi wa gbogbo àwọn mọ́mí wa náà tí wọ́n darapọ̀ mọ́ wa lórí Facebook. God will bless you. God will bless you. Start bàbá wa ló kọ́kọ́ wọlé. Pastor Adeolu Amos Okemuyiwa. God bless you, sir. God bless you. Then another bàbá wa kan, Reverend Joel Emerson. God bless you. God bless you. À ń retí yín láìpẹ́ o. Abẹ́kẹ́ wa mínísítà sí wa o. Concert tá a sì ṣe last week ẹ sì ń milẹ̀ títí lọ. God bless you. Sister Olamide Makanjola Adigun. God bless you, ma. God bless you. 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 If I couldn't remember to... Okay, Sister Sagba Paula, God bless you. God bless you. If I couldn't call your name, please forgive me, just because this phone is this somehow. So have a wonderful weekend in the name of Jesus. See you next time. God bless you. Ẹ ṣé o, Olúwa bùkún fún wa o.